ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The classy of African community. Online station best for the community. Home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. Ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa. Ó kilẹ̀ bilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ìrọ̀rùn ló bá dé. Ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Jerusalem, Jerusalem, land of glory, Jerusalem, holy land, and a visit to Jerusalem. These are the things that have been written, and we are bearing witness to them as being true. This is an opportunity for you to visit Israel, Mount Nebo in Jordan, the ground where God spoke to Moses, showing him the promised land and the holy land of Jerusalem. 10 days visit to see for yourself the places which you have read in the Bible, like Elah Valley, where David defeated Goliath, Mount Nebo, Sea of Galilee, Canaan, where Jesus turned water to wine, River Jordan, where John the Baptist baptized Jesus Christ, Joseph and Maria House in Nazareth, Jericho,
the Dead Sea, the Garden of Gethsemane, where Jesus prayed, Lazarus' tomb, King David tomb in Jerusalem, the house where Jesus and his disciples had their Last Supper, the Pentecost Upper Room, and so on. Our office is at Albert Basins, South Dockland, London, E16 7QY. For more info, please visit www.holytrinitypilgrimage.co.uk or please call Captain Mother Hassan on 078 721 37953 or Pastor Elijah Kamui on 079 846 34898 or email us info@holytrinitypilgrimage.co.uk. A pilgrim is not a tourist. The tourist sees sights and returns home the same person, but the pilgrim gains insights and returns home changed and spiritually fulfilled. Jerusalem. Jerusalem, Jerusalem, land of glory, Jerusalem, holy land, and a visit to Jerusalem. Ìní àwọn tó ti wà ní àkọsílẹ̀ tí a sì jẹ́rìí rẹ̀ wípé òdodo ni. Àǹfààní ńlá ló ṣí sílẹ̀ fún ọ láti wọ̀lú Ísírẹ́lì. Ìrìnàjò ọlọ́jọ́ mẹ́wàá sí ìlú mímọ́ ní Jerusalem. Ìwọ náà rí fúnra rẹ̀ àwọn ibi tó ti rà nínú Bíbélì. Orí òkè Nebo ní àdójúkọ Jẹ́ríkò níbi tí Ọlọ́run ti fi gbogbo ilẹ̀ lérí hàn Mósè. Deuteronomy chapter 34 verse 1 to 12. Àfonífojì Élà níbi tí Dáfídì ti ṣẹ́gun Gòláyátì. 1 Samuel chapter 17 verse 1 to 5. Òkun Gálílì níbi tí Jésù ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Luke chapter 4 verse 14 to 15. Kánà àti Gálílì níbi tí Jésù ti ṣiṣẹ́ ìyanu àkọ́kọ́. Ó sómi di wáìnì. Jòhánù oríkejì ẹsẹ̀ kìíní sí kẹwàá. Odò Jọ́dánì níbi tí Jòhánù onítẹ̀bọmi ti baptisi Jésù. Matthew chapter 3 verse 13. Ilé tí Jósẹ́fù àti Màríà ya Jésù gbé ní Násárẹ́tì. Matthew chapter 2 verse 23. Ìlú Jẹ́ríkò. Joshua chapter 6 verse 1 to 2. Òkun Pupa. Exodus chapter 14 verse 22. Ọgbà Gẹ́stímánì níbi tí Jésù ti ń gbàdúrà. Matthew chapter 26 verse 36. Sàárè Lásárù. Ibojì ọba Dáfídì ní Jerúsálẹ́mù. Ilé tí Jésù àtàwọn ọmọ ẹ̀yìn ti jó jalè Olúwa. Mark chapter 14 verse 15 to 18. Yàrá òkè níbi táwọn ọmọ ẹ̀yìn ti gbẹ̀mí mímọ́. Iṣẹ́ àkọsílẹ̀ chapter 2 verse 1 to 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùléṣẹ́ wa wà ní Albert Basins, South Dockland, London, E16 7QY. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà wa www.holytrinitypilgrimage.co.uk tàbí kẹ́gbẹ́ Captain Mother Hassan sórí nọ́mbà yìí 078 721 379 53 tàbí Pastor Elijah Kumuyi sórí nọ́mbà yìí 079 846 34898 tàbí kẹ́kàn sí wa lórí email address wa info@holytrinitypilgrimage.co.uk. Ìrìnàjò sílẹ̀ mímọ́ kìí ṣe ìrìnàjò lásán ṣùgbọ́n ká lọ kábọ̀ ká dẹni ọ̀tun. Ìrìnàjò sí Jerusalem tọdún yìí. Jerusalem. ọ̀rẹ́ ọba yárábì tó ṣèwọ́dọ̀ ọdún èyí lè dùn níyàn jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. ọdún tuntun tó bọ̀ yóò kó bá wa láyọ̀ jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. ọdún Kérésìmesì kó bá wa láyé jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. ọdún Happy New Year yìí kó bá wa láyọ̀ jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. àfọ̀rẹ́ rẹ̀bẹ̀ ó ti jẹ́ wọ́n mọ́ jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. wọlá síwájú ẹ̀dá ọba yábì jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. Happy New Year to you, jọmọ́lúkà gbogbo wa ó ṣe púpọ̀ ọdún láyé ó jàre. Happy
yàtọ̀ ìtọ́mọ́ dúkà gbogbo wa ó ṣe púpọ̀ ọdún láyé o. ọ̀pọ̀lọpọ̀ lájọ́ sọdún tó kọjá lọ o. tí wọ́n ti rí kọjá láti fìyàwó mọ́ o. kí ṣe pẹ̀lú wọn. àwọn ń bẹ láyé àwọn ń bẹ láyé. ṣùgbọ́n àlìyá ẹ̀rù dúpẹ́ o. 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 àwọn tí wọ́n bá yé lé lọ. kì í ṣe wípé àdúgbò torí tí wọ́n wá nínú ọ̀pọ̀lọ́lá. abọ́ òkúta lóbi ní kọ́ńdọ̀kọ̀ sí. ẹni ọdún bá láyé kọ́ńdọ̀ ọdọ́kọ̀ ayọ̀ tó sì máa ṣe dúpẹ́. lónìtọ̀ àwọn ìṣọ́gbọ́n gómìnà fẹ́ mú wa nínú ọ̀pọ̀lọ́lá o. ọ̀pọ̀lọpọ̀ lájọ sọ̀rọ̀ lọ́kọ̀ọ́jà lọ tí wọ́n ń bẹ̀rẹ̀ wò ó àti tó ń bẹ̀rẹ̀ láti wọlé. títí ṣe lẹ́nu wọn tó dábọ̀ ọ̀pá àbí ibi ọ̀rọ̀ àpò aláwọ̀. iṣẹ́ nígbà àbíyàn bàbá ló pẹ̀lú òmìnú ṣùgbọ́n àwa ń bẹ láyé àwa ń bẹ láyé adúgbò àwa ò sí nínú ẹ̀wọ̀n kódà ò sí. bẹ́ẹ̀ ni àwa ò rán fáyọ̀ bí òṣọpẹ́ ọpẹ́ náà láàmọ̀dú lọ́wọ́ ọlọ́run ọba mi ọba tí ò pa wá ọba tí ò já dòkú ọba tí ò já sílẹ̀wọ̀n ọ̀rọ̀ tá a mọ́wọ́ mẹsẹ̀ ọlọ́run ọba mi ò mọ̀jẹ́ ó gbé wa dọ́gbẹ́ wọn èyí náà làwa náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi pé àtúnbẹ̀ láyé láàyè àtúnbẹ̀ láàyè ara wa ọlọ́run ọba mi tí ò sàláfíà wa tí ò sọ́ di fíafíà ọlọ́run ọba mi tí ò jẹ́ kí ló léwa ọ̀nà wá èmi la ò ní dúpẹ́ sí èmi la ò ní yọ̀ sí o láti January títí di òpin December àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni ṣúkúrálì láàyè ẹrú ń dúpẹ́ à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wa ni wípé ó tún mú wa wà láyé láàyè a tún rí ìmọ́lẹ̀ lónìí ọlọ́run ọba mi ò mọ̀ fi wá ṣe lòmíì kò fẹ́ lòmíì ṣíá kò jórí wọn ó dàrú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé wọn fi dè wá lọ́wọ́ lẹ́sẹ̀ mọ́lẹ̀ èmi la ò ní dúpẹ́ sílà níyọ̀ sí ò lọ́wọ́ ọlọ́run ọba mi tààlà. ọ̀pọ̀ lájọṣọdún tó kọjá lọ. ọ̀pọ̀ alájọṣọdún èyí tó ti kọjá lọ tí wọ́n sì mọ́ lókè pẹ̀ lónìí kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n àwa fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni adúpẹ́dúpẹ́ lọ́wọ́ elédùà ọba mi akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run alápá kábíkábí alápá rọ́bírọ́bí ọlọ́run ọba mi ti ń jẹ́ mi ni mo ṣe bẹ̀rù ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọba mi ti dágbélekún bí tó bá ti wù ú òyí mi ṣẹyìn àwùwò mo ṣe é gbé ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run ọ̀la ọlọ́run gbogbogbò ọlọ́run ojoojúmọ́ ọlọ́run ọba mi tí ò yípo padà kábíyá ò sí o alágbàlá àdéwúre alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọlọ́run ọba mi tí ń jẹ́ aláwù ọlọ́run ọba mi ìwọ náà ni olórúkọ ńlá olórúkọ rẹpẹtẹ ìwọ náà la fi gbogbo ọpẹ́ tá a fi gbogbo èyìn a fi gbogbo ògo a fi gbogbo ipá àti agbára a fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó tún mú wa ń bẹ láyé láàyè àti láàyè ìdẹ̀ra a tún rí Monday tó kẹ́yìn nínú ọdún 2019 ọtọpẹ́ òjò pẹ́ lọ ká mọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba nítorí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú
àfihàn wọ́n àfi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni ọ̀pọ̀ ni ò bá wa rí Monday tó parí ọdún yìí kì í ṣe pé àwa mọ̀ ṣe kì í ṣe pé àdára jù wọ́n lọ àánú àtòrí ọ̀fẹ́ náà la rí gbà lọ́dọ̀ ọlọ́run ọba èyí náà la ṣe mọ́pẹ́ wa wá la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè níbikíbi tẹ́yìn náà bá wà yìí náà ẹ̀dúpẹ́ tìyín o ẹ̀dúpẹ́ àná ẹ̀dúpẹ́ òní ẹ̀dúpẹ́ èyí tí ó tún ṣe lọ́la ẹ̀dúpẹ́ oore gbogbo ìgbà wákàtí ìṣẹ́jú ni ẹ̀gbọ́n tí bíbélì wí ni ó ní láàárín ìṣẹ́jú kan sí ìkejì ìní ikú àti ìyè wà ọlọ́run ọba mi tí ò jẹ́ kí bànújẹ́ ó tọ́ sí a tó jẹ́ wípé tọ́dún yóò fi parí àní lójú ẹkún bẹ́ẹ̀ là ní lẹ́rẹ̀kẹ́ ò ṣe ẹ̀já dúpẹ́ ẹjẹ́ wà náà gbóṣùgbà fọlọ́run ọba mi ẹ̀já ṣe alihamudulilayi fọlọ́run olódùmarè torí pé oore rẹ̀ pọ̀ láyé gbogbo wa. àfihàn wọn ọ̀pọ̀ níbẹ̀ lọ́sibítù tí wọ́n so apá àtẹsẹ̀ wọn tí wọ́n so kọ́ wọ́n ń ṣe ó yá gbà bó tiẹ̀ jẹ́ sí bí ògì kan ó tiẹ̀ mú bó jẹ́ sí bí ògì kan ìwọ́nú tiẹ̀ gbá tiẹ̀ mú kó tiẹ̀ lè lókun nú àmọ́ tí ò lè gbà á ọ̀pọ̀ olówó níbẹ̀ tó jẹ́ pé owó àwọn ẹ dákun ṣówó yìí ṣó lè ra àlàáfíà bẹ́ẹ̀ bá lè tí ó mọ owó ò ra ọlọ́run ọba nìkan ló ní ọlọ́run tí ò jẹ́ kí tiwa orí bẹ́ẹ̀ àwa náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kì í ṣe pé àfi ń yọ̀ wọ́n àfi ń dúpẹ́ àfi ń mọ̀rì Elédùmarè náà ni. Gbogbo àwọn ti bẹ̀ láti rí ìlú mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà onílé ní àlejò ní gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mi tẹ́ ń bẹ lórí ètò gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi lórí ètò mo kí yín pé ẹ kú ojúmọ́ rẹ lónìí ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ́ ẹ kú ojúmọ́ rẹ tó mọ́ wa káàkiri gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní ọdún náà ní ọjọ́ Monday ọjọ́ ajé bí Yorùbá ti pè é ajé ògúngúlù sọ kó wọlé wa kó fi lé wa ṣe bùgbé ò karajẹ náà karajẹ lò karajẹ ṣe ajé kó wọlé wa kó fi lé wa ṣe lé kó fi lé wa ṣe bùgbé òní náà ní 30 ọjọ́ nínú oṣù kejìlá ọdún 2019 òní ni Monday tó kẹ́yìn nínú ọdún 2019 adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Elédùmarè mo kí gbogbo yín pé káàbọ̀ sórí ètò fún tòní níbikíbi tẹ́ ẹ bá wà ìjẹ́ mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa lára àgbàyídá èyí tó fìdí kalẹ̀ sí ìlú London ní United Kingdom níbẹ̀ náà la wà yìí tá a ti ń dún tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rèé ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rèé wọn náà lólí pírẹsẹ̀ntà yín asọ̀rọ̀ tẹfẹ́ ti mọ̀ràn ìyájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá ajímọ̀tara ẹ̀jẹ̀ wà fún gbogbo UK mi náà ni mo kí i káàbọ̀ sórí ètò fún tòní pé ṣe dáadáa ni mo bá yín àjíire bí ọ̀dẹ̀ ọ̀dà bí ó ṣẹnu gbé yan gan níbikíbi tẹ́yìn náà bá wà akú ọdún akú ìyèdún akú ìpalẹ̀mọ́ ọdún ńlá ìwòyí ọjọ́ kan sí méjì báyìí àmọ́ kíra wa happy new year to you in advance gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáláyé akú ìpalẹ̀mọ́ ọdún ò bá wa láyé ọdún ó sì yàgò fún gbogbo wa. Aláwọ̀ àgbà sàlámù, àríkà sàlámù. Ọ̀pá ńlá àbìyá lọ́pọ̀ lọ́lá ṣubú àdúgbò wọn. Fún àlàáfíà ọ̀pá tó. Gbogbo àwọn tí ń bẹ lórí àkété àìsàn kọ́lọ́wọ́n ọba mi kó fún ọ lálàáfíà kó wo tàyájọ́ Monday òní tí ó kárí ọdún yìí kọ́lọ́wọ́n ọba mi kó rán làáfíà sí hàn gbogbo àwọn tí ń wojú Ọlọ́run fún dáadáa kọ́lọ́wọ́n ọba mi ó ṣe fún ọ àwọn tí ń wojú Ọlọ́run ọba fọ́mọ kọ́lọ́wọ́n ọba mi kó wọlá àsìkò yìí kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí wọ́n fọwọ́ òṣùwọ̀n ipò ọmọ lára gbogbo àwọn tí ń wojú Ọlọ́run ọba fún iṣẹ́ àwọn tí ń retí ọkọ tí ń retí ìyàwó Ọlọ́run ọba mi kó mọ̀ bọ̀ àsìkò yìí kó wọnú ilé wọn báyìí kọ́lọ́wọ́n ọba mi kó sì dá wọn lọ́lá gbogbo àwọn tí ń wojú Ọlọ́run fún iṣẹ́ rere gbogbo àwọn tá à ń wojú Ọlọ́run fún gbogbo tó dáa nígbésí ayé wa kọ́lọ́wọ́n ọba mi kó wọlá àsìkò yìí kọ́lọ́wọ́n ọba mi kó ṣe dáadáa fún gbogbo wa ká má bàa láyé fọwọ́ tí ò kóhun rere kó mọ̀ dásẹ̀ nù ilé kó wá gbogbo wa mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí gbogbo ìyá bàbá mi tẹ̀ ń gbọ́ mi nínú ilé mo kí gbogbo orí adé pátápátá gbogbo ìjìgbà rọrùn lẹ̀kẹ̀ mo ṣe kábíyèsí ò fún gbogbo orí adé nílẹ̀ kóòtù òjíire mo kí gbogbo ẹ̀yin lóye lóye pátápátá mo kí yín o gbogbo ẹ̀yin bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ gbogbo ẹ̀yin sọ̀mọ̀rẹ́ aláfẹ́ pátá náà ni mo kí gbogbo yín inú àṣẹ ìdí ọmọ owó ọmọ rìnsẹ̀ mo kí yín o gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ajígbọ́tọ̀ ọlọ́run ọba mo kí gbogbo yín o àáfàá ní ìmáàmù ní ṣéèkì ní
pastor ni evangelist ni prophet prophetess mo kí gbogbo yín káàkiri o pé kú iṣẹ́ Olúwa Ọlọ́run ọba mi yóò mọ̀ bá yín ṣe gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ńlẹ̀ Yorùbá mo kí yín o pé yóò mọ̀ júṣe fún yín o bẹ́ẹ̀ tí ìlú báyìí náà ni ọmọ ọdún káàkiri mo kí yín káàkiri àgbáyé gbogbo ẹ̀yin pèdèpèdè káàkiri iléeṣẹ́ rédíò tẹlifíṣàn mo kí yín pé ẹ kú iṣẹ́ ìlú Ọlọ́run ọba mi yóò mọ̀ gbà fún yín o káàkiri ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń gbóhùn sáfẹ́fẹ́ Ọlọ́run ọba mi yóò mọ̀ gbà fún yín àní tẹnu gbóbi ọwọ́ lágbára ṣe Èdùmàrè. kì í ṣorí ọ̀fẹ́ wa àánú làrígbà lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ̀yin tẹ́ ẹ ráàánú gbà níbi tẹ́yìn náà bá wọ ẹ̀dúpẹ́ fẹlẹ́dùmarè bó ṣe tànú ẹ̀dúró láéláé mọ́tò gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù gbogbo ẹ̀yin káràkátà mo kí yín o gbogbo ẹ̀yin ọmọléèwé àkíyìn ẹ̀ka àbọ̀ sórí ètò fún tòní níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí òní gbogbo ẹ̀yin ọmọ oṣù December láti on the 1 títí di on the 30 tí ó fi di on the 31st ọ̀la òde yìí tẹ́ fi kásẹ̀ ọdún ńlẹ̀ akí gbogbo yín o pé ìgbà ọdún kan náà ni ó jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ́ ṣègbéyàwó àwọn míì ṣe lọ́jọ́ kérésì ọjọ́ kejì kérésì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ẹ̀yin ìyàwó ò ní mọ bẹ́ẹ̀ di o ọmọ rere làǹtìláǹtì adùn ìyàwó Ọlọ́run ọba yóò fi sáyé yín lágbára Ọlọ́run gbogbo àwa tó jẹ́ pé tó a ní àwọn tó jẹ́ wípé wọ́n dágbére fáyé láìrò tẹ́lẹ̀ àwọn arúgbó wa ní gbogbo àwọn tó jọ̀dọ̀ tí wọ́n lọ kọ́lọ́wọ́n ọba kó tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ kọ́lọ́wọ́n jọ́dún ó jìnnà síra wọn ká mọ̀ kánjú báyìí o kí kó mọ̀ kánjú pa wá lágbára ṣe Èdùmàrè kọ́lọ́wọ́n kó bá wa tẹ gbogbo àwọn tó ti lọ kó tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ lágbára ṣe Èdùmàrè mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ṣe ẹ̀yin ọlọ́mọ tuntun jòjòló mo kì yín ò pẹ̀ kú ọwọ́ lómi àwọn míì bímọ lọ́jọ́ kérésì tó jẹ́ wípé tó abọ́dúndé gan ni àwọn labọ́dún rìn àbíọ́dún àti bẹ́ẹ̀ lọ àkìyìn ẹ̀kú ọwọ́ lómi gbogbo abiyamọ pátá Ọlọ́run ọba yóò jẹ́ àjèrè àwọn ọmọ wa lágbára ṣe Èdùmàrè ọkọ̀ ọba àdábọ̀ oníṣẹ́ gbogbo wa lẹ́ṣẹ̀ aṣòṣìṣẹ́ ìjọba àtọ́níṣẹ́ ọwọ́ gan àtọ́níṣẹ́ mẹ́yàn bá rán tẹ́lọ̀ Ọlọ́run jẹ́ kí irinṣẹ́ rẹ̀ ọkọ̀ ojú ìjà sí bọ́bá ibi tó bá ti ń ṣe pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́ ẹ̀dákun tó bá lọ tọwọ́ bọ ẹnu abẹ́rẹ́ ńkọ́ ẹ̀ẹ́dákun ṣe ọkọ̀ òṣìṣẹ́ gan òtí kọ́ náà lẹ́sẹ̀ kọ́lọ́ mọ́jọ jẹ́ tiwa kọ́lọ́ wọn bá kó mọ́jẹ kíbi ó kàn wá ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí tuning radio ẹ download tuning lórí app yín ẹ search fún ìbílẹ̀ radio ẹ máa gbọ́ mi live and direct lórí rédíò wa bákan náà lórí Facebook ìbílẹ̀ rédíò tiwantiwa TV ẹ máa gbọ́ mi ẹ máa wò mí lórí péèjì wa ìbílẹ̀ rédíò and television tiwantiwa UK ẹ máa gbọ́ mi ẹ fọ́lọ̀ wa lórí Instagram wa ìbílẹ̀ rédíò TV lórí Twitter ìbílẹ̀ rédíò TV ẹ fọ́lọ̀ wa lórí YouTube wa ẹ subscribe fún wa ń bẹ̀ ẹ subscribe fún ìbílẹ̀ TV lórí ẹ máa gbọ́ wa live and direct orí ètò náà ni mo jálù báyìí agbami ètò náà ni mò ń wọ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé abala mẹ́ta náà ni ètò yìí nípele náà lètò yìí a ní abala ọ̀rọ̀ ìṣítí abala ìdílé aláyọ̀ àti abala àṣà àtìṣẹlẹ̀ Yorùbá náà lórí ètò yìí mo kí gbogbo ẹ̀yin silent listener silent watcher tẹ̀sí ń gbọ́ mi tẹ̀ ń wò gbogbo ẹ̀yin tẹ̀sí ń darapọ̀ mọ́ mi lórí Facebook mo ti ń kí gbogbo yín o pé ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí bàbá mi Jẹ̀nílì Àjàsá mo rí yín Òbùkọ́lá Ògúndíyà ẹ ṣeun Sulaimon Salahu mo kí yín ìyálájẹ́ Adéìgbé mo kí yín Adédèjì Eris ẹ káàbọ̀ sórí ètò olórí Àbíkẹ́ Adé mo kí yín ẹ káàbọ̀ ìyá mi Ṣẹ̀rí Adéwọyè mo rí yín bẹ̀ ẹ káàbọ̀ Ọdúnlámì Bọ́láńlé Álímì mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo kí yín o wọ́n ní ìyá Ìbàdàn wọ́n ní ẹkú ọdún o ẹ̀mí wọ́n ṣe púpọ̀ ọdún láyé láàyè àti láàyè dẹ̀ra ẹ ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé bẹ́ẹ̀ ni ìyá mi Ṣẹ̀rí Adéwọyè wọ́n ní ẹ̀kú ètò ìyá àbàdàkú palẹ̀mọ́ ọdún ìyàbọ̀ fún gbogbo wa lágbára ṣe Èdùmàrè bẹ́ẹ̀ náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share ẹ like ẹ comment ẹ invite àwọn olólùfẹ́ yín sórí ètò káwọn náà wá gbádùn ètò yìí abala àkọ́kọ́ lórí ètò náà ní abala ọ̀rọ̀ ìṣítí wa fún tòní ń bọ̀ náà. Bẹ́ẹ̀ni ṣùkúrálì láì ẹ̀rù ń dúpẹ́
àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò jẹ́ kí wọ́n fi wá ṣẹlòmíì tí ò já ti dòkú ọlọ́run ọba mi àdúpẹ́ o àmọ́pẹ́ wa wá ọlọ́run kò gbọ́pẹ́ wa. abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí wa fún tòní náà ni wípé ẹ mọ́ sọ̀rètí nù bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi mọ́ sọ̀rètí nù torí pé kò sí tọ́lọ́wọ́n ọba mi ò lè ṣe wọ́n ní ẹ̀dá tó bá ti kú òun náà nìrètí rẹ̀ ti pin níwọ̀n àgbà tá a bá ṣì ń bẹ láyé láàyè tá a ń bẹ lórí ẹsẹ̀ wa tá a sì ń mí èémí tọ́lọ́wọ́n ọba mi fún wa ó di dandan kí ìlérí ọlọ́run ó di dandan kó ṣẹ nínú ayé mi àti yín ẹ má jà sọ̀rètí nù kò sẹ́ni tọ́lọ́wọ́n ọba mi gbàgbé kò sẹ́ni tọ́lọ́wọ́n ọba ò rántí ọlọ́wọ́n ọba ò gbàgbé ẹnì kankan ẹlòmíì ó ti gbẹ́mi rẹ̀ lé nǹkan láti January títí di December tá a wà yìí ó wá jí làárọ̀ yìí ó gbójú òkè ó wò wípé ọlọ́wọ́n ọba mi ò ní mọ̀ ń 30 báyìí ọlámọ̀ ní 31st ọdún yìí ó mọ̀ parí bẹ́ẹ̀ ni tí mo sì ń béèrè lọ́dọ̀ rẹ ọlọ́run èèmọ̀ tí ì ṣe ṣé bí ó ṣe wá tán fún un lélẹ́yìí bọ́tún ti ń parí lọ bọ̀dá mi àǹtí mi ẹ mọ́ rora yín pin ẹ mọ́ sọ̀rètí nù torí wípé ilẹ̀ àánú ọlọ́run ọba mi kì í ṣú kò sẹ́ni tọ́lọ́run ọba gbàgbé ọlọ́run ọba ò gbàgbé ẹnìkankan ẹ má jẹ́ àsọ̀rètí wa nù ilẹ̀ tí ó ṣú lónìí tí ó mọ́ lọ́la ọlọ́run ọba mi lè gbé yanu rẹ̀ dé torí pé àṣeyọ̀wù náà lọ́lọ́run ọba bó ti wù ní ṣọlá ẹ̀ bó ti wù ní ṣògo rẹ̀ bó bá wù ú asọ̀dá bó bá wù ú asayo bó bá tún wù ú atúnmẹ́bí wá bó bá wù ú gbà mí amójò wá bó bá wù ú gbà mí òòrùn ni ó mú wá tí ọ̀ràn kankan èyí fi ń já wa lójú wípé bó ti wù ọlọ́run ọba mi alára àgbà yìí dání bó ti wù ní mọ́ ṣe é àwọn wo ẹ̀gbọ́n ọmọ ìyá kan náà tàbí ìyá kan náà bàbá kan náà ló bí hàn ó sì lè wo àbúrò yóò dá lọ́lá ó lè fún ní bèjì kó fún lẹ́ẹ̀mẹ́ta léraléra ẹni tó sì jẹ́gbọ́n rẹ̀ wà láyé yóò sì fún lẹ́yọ kan ẹ̀gbọ́n máa wò báyìí pé ṣé bí ìyá kan náà bàbá kan náà ló bá wọn àbúrò òun ló bí bẹ́ta ló bí bèjì lẹ́ẹ̀mẹ́ta yìí kí ló dé òun ẹyọ kan náà ló ń gbé dání pondoro láti yọ ọdún yìí bó ṣe wọ lọ́wọ́ ọba mi ní ṣọlá ẹ̀ torí pé kálukú ti yàn pín ó ti yàn dá ẹ̀ ìwọ tí ò tí ìwà ṣe tiẹ̀ mọ́ rora rẹ pin ẹlòmíì ó ti wò wípé bọ́dún yìí ṣe parí báyìí kóhun tiẹ̀ ó ti tánu kóhun tiẹ̀ ara yá wá ibi tóun fẹ́ sọ ibi tóun ó ti ẹ̀sọ̀ ẹ̀mí ìhun nù sí nítorí òun mọ̀ pé kò sí nǹkan kan fún un mọ́ ilẹ̀ àánú ọlọ́run ọba mi kì í ṣú mọ́ rora rẹ pin àǹtí mọ́ rọra rẹ pé bùrọ̀dá ìwọ pàdé promise and fail ni wọ́n bá pàdé kò tí ìṣòro fọ́lọ́wọ́n ọba mi láti fòpin sí promise and fail láyé wa ẹlòmíì ò ní gbogbo ibi tóun ti dé bàbá promise òun bóun débẹ̀ irọ́ náà ni bàbá ní kóun ó wá irọ́ náà ni mọ́ wàá ti torí eléyìí mọ́ fi wá rora rẹ̀ pin wípé òpin ayé ti dé mọ́ wàá ti torí eléyìí mọ́ bà ọkàn jẹ́ ọlọ́run ọba mi tó dára bí eléwé ló dára bí aláṣọ ọlọ́run ọba tó ti ṣe tàwọn kan tó dáa náà ni ó ṣe tiẹ̀ níwọ̀n tó o bá ti nígbàgbọ́ tó o fi retí rẹ sọ́dọ̀ ọlọ́run tó o sọ̀rètí nù torí pé ẹni tó bá ti sọ̀rètí nù òun ni ẹni tó jẹ́ pé ó ti rora rẹ̀ pin pé kò lè dà á mọ́ ẹ má jẹ́ á rora wa pin. ọkọ ni wọ́n wá àwọn obìnrin kan tí wọ́n ti wà tó jẹ́ pé wọ́n ti wojú wọ́n ti sáàṣì bó ṣe ń wá lẹ́yìn
ọwọ́ 419 ni wọ́n wà dáadáa kíní kan má wọ́rì mo máa fẹ́ at the end of the day náà nígbà tí ọba yá ní ọba tún rí pó tún lọ wọn á ní àmúbọ́ ní ìdàláàmú igbá kan ní ìdàláàmú irú obìnrin bí ó ti rora rẹ̀ pin pé tó bóyá bóun ó sì bá kú rèé má rora rẹ̀ pin àǹtí kò sẹ́ni tó lóun ọba mi gbàgbé nígbàgbọ́ wípé kọ́dún yìí ó tó parí níwọ̀nba ìṣẹ́jú tó kù tí ọdún yìí ó parí nígbàgbọ́ sọ́lọ́hun ọba wípé ìtọ́lọ́hun ò tí ì ṣe yóò ṣe láyé rẹ̀ nígbàgbọ́ wípé ọdún 2020 tí ń bọ̀ yìí ọdún tèmi àti ẹni ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ sí ẹ mọ̀já sọ̀rètí nù àwọn tó sì jẹ́ wípé tó bóyá 2019 yìí ó dùn gbogbo ẹ ṣe mọ́rán-mọ́rán ẹ má jẹ́ káwa náà ó fayọ̀ fọ́ ẹ jẹ́ káwa náà ó dúpẹ́ ẹ jẹ́ ká rántí àwọn tó jẹ́ wípé wọ́n sí nírú ipò táwa wà yìí ẹlòmíì ó ti rò wípé bóun ṣe ti lọ́lá tóun ní gbogbo ẹ̀ tí gbogbo 2019 tó dùnyàn gbà ni ó ti wò wípé àwọn làwọn wà ń bẹ̀ àwọn làwọn wà ń bẹ̀ torí gbogbo 2019 ló dùnyàn gbàyàngbà fáwọn àwọn làwọn wà ń bẹ̀ kódà ó ti dá báyìí ìwọ náà mọ́ tí ìfi gbogbo ara mọ́ tí ìfi bara jẹ́ mọ́ yọ̀ láyọ̀ jù rántí wípé àwọn kan ń bẹ tó jẹ́ pé àwọn náà tiẹ̀ ń wò wípé káwọn tiẹ̀ wà ní ìdáta súnmọ́bi tó wà wọ́n wàá sì torí pé gbogbo nǹkan dá ó dùn yùn gbà fún wọn kí wọ́n náà mọ̀ wàá fayọ̀ fọ́ torí pé àwọn kan ni wọ́n ń retí irú oore bẹ́ẹ̀ àwọn kan ni wọ́n ń wò ọ́ bíi pé kó jẹ́ pé irú àwọn báyìí náà ni kó orí ọ̀hún ó já mọ́ lọ́wọ́ àmọ́ tí wọ́n bá ti fayọ̀ fọ́ tiẹ̀ ọlọ́wọ́n ọba mi kò ní jó bọ́ lọ́wọ́ wa ẹ má já sọ̀rètí nù ẹ já nígbàgbọ́ ẹ já nírètí nínú ọlọ́run ọba mi pé ohun tí ò tó yóò bọ̀ wá ṣẹ́kù ohun tí ò tó lónìí yóò ṣẹ́kù bó bá di lọ́la ó lè rí mi gẹ́gẹ́ bí áńgẹ́lì tá a rán sí ọ lónìí ó lè rí mi gẹ́gẹ́ bí ẹni tá a rán sí ọ lónìí wípé má sọ̀rètí nù ohun gbogbo yóò ṣe ṣíṣe o torí pé ọlọ́run kò gbàgbé ẹnìkan ọlọ́run ò gbàgbé Hánà ẹ wo bí ìyàwó rẹ̀ Pẹ̀línà bó ṣe pọ̀ lójú tó fọmọ bú tó fi ráre tó síbẹ̀síbẹ̀ ọlọ́run ò gbàgbé ẹ àsìkò kálukú ló kàn yàtọ̀ síra wọn nígbà tó yá tásìkò dé ọlọ́run ọba mi dáná lóhùn ádà tí tá ti fọmọ bú tá ti fọmọ gàn wọ́n ti wẹnu sí i láwọn ti pè lórúkọ tí ò jẹ́ nígbà tásìkò dé ọlọ́run ọba mi mọ̀ ṣe yanu torí ìdí èyí bùrọ̀dá sìstá mi àmọ̀ràn mi fún ọ lónìí ìmọ̀ràn mi fún yín lónìí ọ̀rọ̀ ìṣítí mi fún yín lónìí ni wípé ẹ má sọ̀rètí nù ohun tí ò tó lónìí yóò ṣẹ́kù bó bá di lọ́la ohun tẹ́ ẹ lò rí pé ọlọ́run ọba mi ò tí ì ṣe kílẹ̀ òní tó ṣú kílẹ̀ ọ̀la ó tó mọ́ ọlọ́run ọba mi lè ṣe é torí pé alára àgbà yìí dání ẹlẹ́bùrú ìkẹ́ni bó bá ti wù náà nísì ìṣọ̀lẹ̀ ẹ má sọ̀rètí nù o ẹ jẹ́ ká ní ìrètí nínú ọlọ́run wípé ogbon tá a fẹ́ náà lọ́lọ́run ọba yóò ṣe fún wa ẹ ṣeun ẹ̀yin èèyàn mi lábàárọ̀ ọ̀rọ̀ ìṣítí wa fún tòní náà rèé ọdún ń lọ sópin ọdún tuntun là ń wọ̀ lọ ẹ má jà sọ̀rètí wa nù ọlọ́run ọba yóò ṣe ń tá a fẹ́ fún wa. bẹ́ẹ̀ ni ọdún tuntun tá a fẹ́ wọ̀ gbogbo ẹni tí ń sunkún ọmọ náà lẹ́gbọ́ lẹ́nu Late Síkírù Àyìndé Barrister pé ẹni tí ń sunkún ọmọ ọdún tuntun tá a fẹ́ wọ̀ yìí kọ́lọ́wọ́n ọba kó fi mú ìlérí rẹ̀ kó fi mú ìrètí wọn kó fi mú wá sáyọ̀ fún láyà tàlàáfíà ẹ ṣeun Mary Fred Ọláwẹ̀ mú kí yín ẹ̀ka ọ̀sáwẹ̀ ẹ̀ka àbọ̀ sórí ètò HMEL outreach ẹ̀ṣẹ́ sí anet outreach mú kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò fún tòní gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi lórí ètò Ajíbọ́dá Abdullahi mú kí yín bàbá mi ẹ̀ka àbọ̀ sórí ètò yìí bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi ṣíà ẹ̀ lórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá náà láwà yìí abala ọ̀rọ̀ ìṣítí wa náà ní tàǹbà lọ tí mo pè ní má sọ̀rètí nù kò sí ní Ọlọ́run ọba mi ò lè ṣe aago 3 náà ló kù ìṣẹ́jú 2 láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV aago 3 ló kù ìṣẹ́jú 2. Bọ́lá tí wọ́n wá ìlú ọ̀pọ̀lọ́lá
ọ̀fẹ́ sáré ẹni tó fi ní orí ọ̀fẹ́ sáré ẹni tó fi ní orí ọ̀fẹ́ sáré. lọ́lọ́wọ́n ọba yóò ṣe fún wa gbogbo tí ń dùn á lọ́kàn lọ́lọ́wọ́n ọba mi yóò múṣẹ náà ni ó sọ dẹ̀rọ̀ fún wa gbogbo ohun tí ń bà wá níjẹ́ ọlọ́run ó sọ dìdùnnú lágbára ṣe Èdùmàrè. Abala àkọ́kọ́ náà nu lórí ètò fún tòní. Abala kejì lórí ètò wa òun náà ni abala ìdílé aláyọ̀. Abala ìdílé aláyọ̀ òun náà ni abala kejì lórí ètò fún tòní gẹ́gẹ́ bí ìṣe wa ní orí ètò yín ètò wa ìdílé aláyọ̀. Ẹ bá mi share rẹ̀, ẹ like, ẹ comment, ẹ invite àwọn ọ̀rẹ́ yín náà ré, ẹ bá mi invite wọn sórí ètò pé káwọn náà ré kán wá fetí gbéyàwó ọ̀rọ̀ lábala kejì ní orí ètò fún tòní tá a pè ní ìdílé aláyọ̀. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ká jọ gbádùn abala kejì yìí. Ẹ bá mi share rẹ̀, ẹ share, ẹ like, ẹ comment, ẹ share fún àwọn olólùfẹ́ yín, ẹ invite àwọn èèyàn yín náà sórí ètò káwọn náà wá jẹ gbádùn ètò fún tòní. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó Ojú Olúwa ló lè tó. Ojú Ọlọ́run ọba mi ló lè tó ẹ̀bá jẹ́ ká fi lọ́kọ láya sílẹ̀ wọ́n ní káyàn fọkọ àtìyàwó lẹ̀ kí wọ́n ṣayé wọn bẹ́yàn bá ní wọ́n ṣayé wọn bó ṣe wù wọ́n bọ́kùnrin bá wá jẹ́ni tí ò dáńkọ́ àbóbìnrin gan bá jẹ́ obìnrin tó jẹ́ pé pa mí ń kú sórí bẹ́ńbẹ́ sọ́kọ ni ǹjẹ́ pé gbogbo ayé bá wá fọwọ́ lẹ́rán tí ń wò wọ́n ẹ dákun ṣé wọn ní para wọn. ẹ ṣeun Prince Orji mo rí yín ẹ káàbọ̀ sórí ètò fún tòní. Ọ̀rọ̀ ọkọ àtìyàwó mo sọ fún yín pé oríṣiríṣi ni mò ń ṣẹlẹ̀ àtọkùnrin àtobìnrin kò sẹ́yìn tí ò ní lọ́wọ́ ìkọlọ́wọ́n ọba kó ṣàánú wa bó bá ti dọ̀rọ̀ àgbèrè ẹni níyàwó àbí ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ó fẹ́ bí èmi náà ó fi oríṣiríṣi àrà òun náà lobìnrin lè dá oríṣiríṣi àrà náà lọkùnrin náà lè dá níwọ̀n àgbà tọkùnrin yìí tó bá wà nǹkan tó ń fẹ́ tàbí tóbìnrin náà rèé tó náà ń lé nǹkan tó fẹ́ ẹ rí wípé kálukú náà ni ó ṣàmọ̀ ṣe kí yóò dùn sí ẹ kálukú náà ni ó mọ ọwọ́ náà wípé ó gbọ́dọ̀ fẹ́ mi ni ó gbọ́dọ̀ já mọ́ mi lọ́wọ́ èmi náà gbọ́dọ̀ mo gbọ́dọ̀ achieve nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ lágbájá àmọ́ ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ẹ rí wípé
ọ̀rọ̀ tó sensitive ni níwọ̀n ìgbà tá a bá tiẹ̀ sọ pé à ń tẹ̀léra wa à ń déètì ara wa tí ìfẹ́ bá mú lọ́kàn wa nígbà náà kódà kí wọ́n máa sọ fún tọ̀hún pé ibi tó ń wọ̀ lọ yìí ọmọ dá yìí ọmọ jí mú ni pé tí náà fẹ́ ń jó lọ́kàn òun tóun ń lọ́ọ̀fù bóun ṣe wà yìí lásìkò tóun ń lọ́ọ̀fù lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ gbé gbogbo ọ̀rọ̀ yín sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìfẹ́ ṣe rí tó bá ń gbóná tó sì ń gbóná lọ́kàn ọkùnrin tàbóbìnrin kò sí ní tí wọ́n lè wí tó lè wọ̀ wọ́n létí. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká rọra ta kété ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má lóye àkọ́tẹ̀kùn wípé yẹ. mo rí ọ̀rọ̀ arákùnrin kan àti arábìnrin kan tí ó lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́nu ọjọ́ mélòó yìí arákùnrin yìí àti obìnrin yìí bóyá látìgbà tí wọ́n ti ń fẹ́ra wọn bóyá ọkùnrin yìí ò wá rí àpẹẹrẹ pé bóyá ọmọbìnrin yìí ó ti bímọ rí ni kò yé mi o torí pé kò sí bí èèyàn ṣe lè bímọ wọ́n bá ti kúrò lẹ́yọkan méjì tó ti di mẹ́ta kò sí bọ́bìnrin ọ̀hún ṣe lè bọ́ra álẹ̀ fọ́kùnrin ọ̀hún tí ò ní mọ̀ wípé arábìnrin yìí ó ti bímọ rí bóyá obìnrin yìí wá lóhun ò bímọ rí ni fún arákùnrin yìí tí ọ̀rọ̀ fi dà bó ṣe dà yìí ọlọ́run ọba nìkan ló yé ọlọ́run ọba nìkan ló mọ̀ bóyá obìnrin náà sì wá parọ́ pé tó bóyá òun bímọ rí ni bóyá ọmọ ò sí ni àbí nǹkan kan àbí bóyá ọmọ tóun bí o òun ó ṣèèṣì ni àbí bóyá bàbá rẹ̀ ti lọ bàbá rẹ̀ ò fẹ́ òun mọ́ bàbá rẹ̀ ti oríṣiríṣi ọ̀nà náà ni ọ̀rọ̀ ìfẹ́ ló lè mú ọkùnrin àtobìnrin gbà tí bá sì ń gbóná tí ń jógẹ̀ lọ́kàn wọn. àmọ́ ìjọ́ tí ọ̀rọ̀ yìí tú síta òun náà ni ọjọ́ ìgbéyàwó nígbà tí wọ́n ti wà ní ṣọ́ọ̀ṣì níbi tí wọ́n ti ń sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó òun náà ló mú ọ̀rọ̀ yìí tó fi lu jáde síta tí ó fi bọ́ sí etí gbogbo ayé ní ọjọ́ wedding níbi tí ọkọ àtìyàwó tí wọ́n ti wà níwájú pásítọ̀ ọkọ ti wọ súùtù ìyàwó gan ti wọ wedding gown wọ́n ti wà ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ti fẹ́ so wọ́n pọ̀ ẹbí ará ojúlùmọ̀ gbogbo wọn ti péjú pésẹ̀ síbẹ̀ wípé kí wọ́n bá wọn yọ ayọ̀ ìgbéyàwó ibi tí wọ́n ti ń ṣègbéyàwó yìí ibẹ̀ ni àṣírí ti tú tí ọkọ ìyàwó ti mọ̀ wípé ìyàwó tóun fẹ́fẹ́ lónìí tóun ó fòrùka sí lọ́wọ́ tá a jọ ṣe I do you do I do fúnra wa wípé arábìnrin yìí ọmọ mẹ́ta ló ti bí ó tún wá bímọ mẹ́ta ọ̀hún náà rèé kì í tún wá ṣe wípé bàbá kan òun ló bí wọn fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà tún wá jẹ́ ọmọ kan bàbá kan ọmọ kan bàbá kan òun ló bí wọn fún ibẹ̀ lọ́kọ ìyàwó ọjọ́ wedding ibẹ̀ lọ́kọ ìyàwó ti mọ̀ wípé ìyàwó òun ọmọ mẹ́ta ló bí bó sì ṣe bí mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wọn ó bímọ kan fún bàbá kan ibẹ̀ lọ́kọ ìyàwó ni ló ti ṣubú gbẹrẹgẹdẹ tó ti fẹ́ǹtì ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ ẹ̀rín kọ́lọ́wọ́n ọba kó ṣàánú èyí ìbá ṣèmí ṣẹ̀yìn ẹ dákun níbo lèyìn ò bá fojú sí ọ̀rọ̀ náà wá ń lọ rán ó ti jà rán káàkiri pẹ̀lú àwòrán bọ́kọ ìyàwó bó ṣe ṣubú lulẹ̀ tó fẹ̀yìntì wípé ẹni tóun ti ń fẹ́ tóun ó kòrùka bọ̀ lọ́wọ́ tó ti wọ white wedding tó ti wà ní chọ́ọ̀chì tí wọ́n ti ń kọrin ìyàwó àbíbèjì bólúwa bá fẹ́ o ìyàwó àbíbèjì bólúwa bá fẹ́ ẹ sì mọ̀ àwọn olórin wọ́n tún this is Tade Dada Lọ́dà
oríṣiríṣi orin inú ìyàwó náà mọ dùn ní ọmọ gẹ́gẹ́ ọrùn lábẹ́ wedding gown tó wà nínú rẹ̀ ó mọ dùn pé òun ó mèlé ìjẹ náà lọ́hùn kóhun mú jẹ kóhun láti fòkà sí i lọ́wọ́ àìdúyùdù báyìí àjẹ́ wípé òun escape for life ni. abẹ́ veil tán dàbò lójú yóò ti mọ oríṣiríṣi èrò ńgbà ni ó ti mọ wá sí lọ́kàn pé wọ́n ọlọ́run o àwọn tóun bímọ fún ìmọ̀mọ̀dé wọn wá yọjú mọ̀mọ̀dé wọn sọ wípé àwọn wà ń bí ọlọ́run o níbi tí wọ́n bá ti ń sọ wípé ìjà ààrẹ ni tó takò gbéyàwó yìí oríṣiríṣi ni ó ti mọ ọ̀lọ́ lọ́kàn ẹ̀ àmọ́ òun ro tiẹ̀ ní àwọn tí ó ṣe tiwọn náà ń ro tiwọn pé wọ ó kú bó ṣe fẹ́ lọ bẹ́ẹ̀ bó ṣe fẹ́ lọ àwọn làwọn bá tiẹ̀ jẹ́ níbi ìyàwó ọ̀hún ọkọ ìyàwó ìyẹn fèǹtì ó ṣubú lulẹ̀ gbárágádá àmọ́ bọ́rọ̀ ọ̀hún ṣe wá ń tàn yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà sọ wípé kò jẹ́ gbà kámú kó gbà kádàrá fọ́lọ́hun kó tẹ̀síwájú nínú ìgbéyàwó tó fẹ́ ṣe. ẹ dákun ẹ̀yin èèyàn mi lérò tiyín lọ́kàn tiyín àbí bírù kan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ní sàkání lágbègbè ibi tí ẹ wà bí tó tiẹ̀ ṣojú yín ẹ dákun ẹ̀yin èèyàn mi ṣé kí arákùnrin yìí ó máa ṣe lọ kó tẹ̀síwájú pẹ̀lú ìyàwó ẹ kó gba kámú ẹ dákun ṣé òun náà ni àmọ̀ràn tẹ́yìn náà ó fún àbí gbogbo ìnáwó tó ti ná ọlọ́run ọba mi àwọn wedding gown wọn a sì máa wọ́n bẹ́ẹ̀ bá lọ bí tí wọ́n ti ń tà á tí wọ́n bá dáyé lémìí fún yín báyìí ẹ mọ̀ wò báyìí pé owó bísínẹ́ẹ̀sì orí ìyá mi o bébí n bá múrò owó ìní ìsìn tí mo mú lọ gbá tí mo mú lọ àwo wọn ra gbá wọn ra àwo tí wọn tẹ́mi náà dà bísínẹ́ẹ̀sì sílẹ̀ lówó míì tí wọ́n fi ń ra wedding gown yàtọ̀ sí ẹ dákun ẹ ra màtírí ẹ bá ń ràn láwọn tó jẹ́ pé ready made tí wọ́n ti kó ṣọ́ọ̀bù tí wọ́n ṣókèsì ẹ̀ owó gidi ni wọ́n ń tà á àbí gbogbo ìnáwó oúnjẹ ní gbá ni àwo oríṣiríṣi tí wọ́n ti dáná ẹ̀ lẹ̀ ẹ dákun ṣé òní kárákùnrin yóò rò ni àbí iye ọdún tó lò pẹ̀lú ọmọbìnrin yìí ẹ dákun ṣe òní kó rò ẹ wò ẹ̀yin èèyàn mi mò ń bọ̀ náà. ṣàánú tí iná ìfẹ́ bá ti múyàn lọ́kàn báyìí bó bá wọ ọkùnrin míì lọ́kàn gbogbo ohun tó yẹ kó ṣe pátápátá yóò gbàgbé ẹ̀ oró òfẹ́ òun ni ó mọ jó lọ́kàn hàn bó bá sì jẹ́ obìnrin náà lóru ọfà ìfẹ́ yìí bá bà gbogbo àwọn nǹkan tó yẹ kóun fúnra rẹ̀ náà tó yẹ kó ṣe gbogbo ìwádìí tó yẹ kó ṣe kò ní ṣe nígbà tó rú ọfà ìfẹ́ bá ti wọ̀ lára tán àmọ́ tá a bá ní ká wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì náà ló wà tó jẹ́ wípé irú àwọn ìwà báyìí náà ń bẹ lọ́wọ́ wọn ọkùnrin tẹ́ ẹ mọ̀ wípé ẹ fẹ́ lo ìgbésí ayé yín tán pẹ̀lú ẹ̀ ìjẹ́rú ọkùnrin bẹ́ẹ̀ ó wá yẹ kéèyàn mú àwọn nǹkan tó tóbi bàtàbántá téèyàn mọ̀ wípé tó bá dọjọ́ iwájú gan-an ó lè fàdààmú àti fòró ní tí ń dùn nínú èèyàn gan ó lè padà wá bàjẹ́ kó sọ́ dìbànújẹ́ mọ́yàn lọ́wọ́
láwọn obìnrin tàbọ́kùnrin tí wọ́n mọ wúrúwà báyìí ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ́ ní èrò wípé nǹkan kan lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la pẹ̀lú adúrú nǹkan táwọn bá ń gbé pamọ́? ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ́ rò lọ́kàn wọn pé ǹjẹ́ tí mò ń ṣe yìí ó lè backfire tó bá yá lọ́jọ́ iwájú? àwọn ọkùnrin míì náà tí wọ́n mọ wúrú àwọn ọ̀wà báyìí fáwọn obìnrin ǹjẹ́ àwọn gan ń rò wípé ǹjẹ́ nǹkan kan tiẹ̀ lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú báṣìírí àwọn bá tú? ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ́ rò lọ́kàn rárá? irú arábìnrin yìí pẹ̀lú nǹkan tó ṣe fún ọkùnrin yìí lọ́jọ́ wedding, ẹ wá wò ká tiẹ̀ pàtó ẹ wo tìnáwó àwọn nǹkan tí wọ́n ti rà tí wọ́n ti ṣe kí wọ́n tó lọ ṣọ́ọ̀ṣì wọ́n ṣáàtì lọ ṣe ìdáná ṣe gbàṣàwo ẹ wo ohun tí ó ti ná fún ìdáná ni fún wedding ní kéèyàn tó ṣe white wedding. àwọn kan wá ní pé gẹ́gẹ́ bí àwọn ṣe rò ó pé kọkùnrin ọ̀hún kó kúkú tẹ̀síwájú in tó bẹ̀rẹ̀ kó fẹ̀ kan yá parí rẹ̀ tán. ẹ̀yin èèyàn mi ẹ dákun lọ́rọ̀ lọ́kàn tìyín lérò tìyín ṣé kí arákùnrin yìí lérò tìyín ṣe kó máa tẹ̀síwájú kó sì máa ṣègbéyàwó ọ̀hún lọ àbí kí ni nǹkan tí ẹ̀yin lérò? kí ni èròǹgbà tìyín fún irú ìṣẹ̀lẹ̀ yìí irú ìwà sóbìnrin yìí wò? àbí tárákùnrin yìí bá tẹ̀síwájú pẹ̀lú ìgbéyàwó yìí gan ẹ dákun kí lẹ lérò pé yóò jẹ́ kí ni ó jẹ́ outcome nínú ìgbéyàwó yìí tí ó bá tẹ̀síwájú pẹ̀lú ẹ̀? ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí ẹ bá ń dá sí fún àwọn obìnrin náà tó jẹ́ wípé àwọn nǹkan ẹ̀rìmọ̀ bàǹtàbàǹtà yóò wà ńlẹ̀ ní past tí wọ́n sì daṣọ bò ó tí wọ́n rò pé bóyá àwọn lè jẹ lọ. ọkùnrin náà ń bẹ lọ́kùnrin náà tó jẹ́ pé nǹkan ràbàtà náà wọ́n ti ṣe é tí wọ́n rò pé bóyá àwọn lè daṣọ bò ó káwọn jẹ lọ. ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí ẹ bá mi dá sí ojú òpó wa láti pè sí bóyá ẹ fẹ́ pè wọlé fún àwa tá a wà ní UK 07448 730 985 òun náà ni a lè pè sí 07448 730 985 òun ni a lè pè wọlé sí fún àwa tá a wà ní UK. àwa tá a wà ní Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +44 74 48 730 985 òun náà ni a lè pè sí lórí WhatsApp fáwọn tá a wà ní UK. ọdún tuntun là ń wọ̀ lọ yìí bóyá ẹ̀yin náà wà nínú relationship báyìí àbẹ́yìn náà ní nǹkan tẹ̀ ń da ṣọ́ọ̀bù ọdún tuntun la tún wọ̀ lọ yìí ṣé ọ̀rọ̀ tìyín náà ṣé kò ní dà báyìí? ẹ̀yin náà tẹ nírú nǹkan báyìí kí ni àmọ̀ràn tẹ̀yin náà ní fúnra àwọn tó jẹ́ pé wọ́n ti ń wò pé Ọlọ́run kúkú ṣe oró ọ̀fà ti mú bọ̀bọ̀ yìí ìfẹ́ àwọn ti wà lọ́kàn ẹ̀ ń gbóná lọ́kùn ẹ̀ ni nígbà tó bá fẹ́ mi tán tó bá ti kó ka bọ̀ mí lọ́wọ́ máa ṣàlàyé fún jàre ibìkan náà lèmi náà ṣàmà aráríwọ̀. ẹ dákun kí làmọ̀ràn yín fúnra àwọn èèyàn báyìí ojú òpó wa ò ń bẹ ní ṣíṣí. ẹ lọ́wọ́ ẹni tí ń bẹ lójú òpó ẹ mà kú ojúmọ́ ẹ káàsán o. ẹ káàsán ìyá àbàdàn. ìyá mi lọ́fà ẹ bá ń jèrè ó ẹ̀ ní dààmú ìyá mi. àyè ọ̀pẹ̀rẹ̀ náà lágbára ọlọ́run. àpò ọdún àkú ìyèdún o. àkú ìpalẹ̀mọ́ ọdún ọ̀pọ̀ ẹ̀ láti lágbára ọlọ́run àníkúra wa tàwátì. àmì àṣẹ Èdùmàrè. tọmọtọmọ àníkúra wa tàwátì ẹ pé èsì. àmì ẹ ṣeun ìyá mi. èyí tó ẹgbẹ́ wá di èyí rẹ̀ pé wọ́n ti sí nígbà tí ìjọba àgbà kiri àná ilé ìtúndì àtọ̀ ọlọ́run mẹ́ta. ẹni tó ní ìwọlé tó tẹ̀lé ọmọ ó ti gba gbogbo orí social media kan gan lóríṣiríṣi kọ́lọ̀ wọn ọba kó ṣàánú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sárákùnrin yìí. ọlọ́run ṣàánú wa ni. àmín. àwọn obìnrin nígbà tí ìṣẹ̀lẹ̀ wa ló pọ̀ jù. Yorùbá àwọn àbíyẹn tó àrùn wà ní séèyàn bímọ. Torí èmi ti rẹ́ni tó bímọ mẹ́fà tó sì lọ tó rí tíńgù fẹ́. Mo sì ti rẹ́ni tó lọ́mọ mẹ́fà tó fẹ́ ni tó bímọ méjì níta ó sì fẹ́. Tó ti táwọn èèyàn rò bí kò mọ̀ lórí ló mọ̀ òun mọ̀. Ṣé wàá rí torí pé ń bá fẹ́ jẹ́? Àwọn obìnrin láti máa bá ń tán àjẹjẹ mo sì máa ń sọ fáwọn èèyàn nǹkan ní ìwà tó sì ní tọkùnrin máa ń ṣe tí obìnrin òde ní jẹ
bẹ́ẹ̀ ti sọ ní ìsìnkú ọmọ mẹ́ta bàbá mẹ́ta. ọmọ mẹ́ta bàbá mẹ́ta. àtìrọ́kùnrin tó yẹ pé ọmọ mẹ́ta ló náà ní ìyàwó mẹ́ta níbi fún. kí ni kì í sẹ́yìn. kí n tò ní ọba ní sí kí ni kì í sẹ́yìn. tó sì padà tó wá rí síngù fẹ́. wọ́n ní ìfẹ́ láàrin ajé mú ní pọ́pọ́rọ́. bẹ́ẹ̀ni. kéèyàn tí ò tó ó gbé ìpé wọn parọ́ lọ wọ́n ní bí rọ́bà gbéra lógún ọdún òdodo abá nírìn láàrin oṣù kan. bẹ́ẹ̀ni ìyá mi. nítorí kó ṣe ni pé kó jẹ́ kó mọ̀. tó bá nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú sọ àtìlẹ́yìn tó ti mú ìyàwó lọ lérí tó sọ fún ìyàwó rẹ̀ tó sọ fún òbí rẹ̀ pé ìyàwó òbí wọn rí. òun sì mọ̀ ó mọ̀ pò bí lo. ìgbà tó wá bí ìṣẹ̀ fún tán ló wá jẹ́ ká fábílì ẹ̀ tó mọ̀ pé ẹ̀rẹ́ mo mọ̀ bí tẹ́ bá wà bó ti bí mọ̀ ní pé ṣe tó sì wù nínú ó ti padà fẹ́. tọrọ sọ fún ọ ní ìṣẹ̀ bá ní kí n lé lọ ọmọ òní ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ òní di méjì ń tà àti kó di mẹ́ta ń tà. tàbí nígbà tí ó ti bímọ tẹ́lẹ̀ tí mo rí mo fẹ́ tó tó wá máa gbé tèmi náà lọ tó wọ̀ nínú ọ̀pá sí lọ́rùn táwọn òbí rẹ̀ sì sílẹ̀. ìṣèkì tó ṣe ni pé ó yẹ kó jẹ́ kó mọ̀ tí ó bá fẹ́ yóò fẹ́ tí ò bá nífẹ̀ẹ́ kò ní fẹ́. Èyí tó ẹ ní ó ti lọ mọ̀ ní ìfipé pọ́pọ̀ sí ní ìpínlẹ̀ ẹ̀ mọ̀ bí wọ́n ní ìgbẹ́ kìnnìkan létí àwọn. Lọ́jú wá kó bí tojú wá kó bẹ̀ tọkọ̀ lé kó bẹ̀. Àlọ́kọ̀ ìyàwó nínú ṣọ́ọ̀ṣì ó fẹ̀yìntì tó ṣubú sílẹ̀ lẹ́bàá. Wọ́n fẹ̀yìntì fẹ̀yìntì rẹ̀. Lọ́jú jẹ́ pé àwọn èèyàn wọn lọ sọ fún náà. Nígbà tí ìfojú pé lórí rẹ̀ fọ́nà ní èèyàn náà ni. Àti ìkàbọ̀ yàn lọ́wọ́ ìyá àbàdàn kò jẹ́ tuntun. Tó bá ti kàbọ̀ lọ́wọ́, wọ́n ní tẹ́lẹ̀ mi bá ní àti ìkàbọ̀ tó ìsàlẹ̀ okùn abẹni tí ó bọ̀. Bí ẹ̀rá ti ẹgbẹ́ àgbẹ̀ kan ìgbàlè. Bẹ́ẹ̀ni, bí àtàwọn bàbá wa. Owó tó ti lọ́lẹ̀ ní kàfíìsì rẹ̀. Àtàwọn tó yẹ kó ti fi ṣèyàwó wáyà tó ti nẹ̀gbẹ́ẹ̀tì tó lówó fẹ́ wọ̀nyí tó rẹ́ pẹ́ni tó fẹ́ fẹ́ nì. O lè ní fi kíkì ẹ̀. Àwọn láì ṣe bẹ́ẹ̀ tó bá ti dìde kó gbọ́ra nù kó lọ wáyàwó mi. Ìyàwó tó ti fi irọ́ pa tó ti fi irọ́ bẹ̀rẹ̀ fún ọ. Irọ́ náà ni ó fi mọ ọgbà gbé. Tọ́lá tó ti ṣòótọ́ fún ni kò sí tí ó dùn. Kódà báwo nìyẹn bá sọ yóò mọ nílò ni owó kò bímọ ká fi ṣèyàwó tó ń ṣe kọ́kọ́ mọ́gbà fi ba yóò jẹ́ ni ó ti mọ̀. Àmọ́ nígbà tó ti parọ́ fún irọ́ náà ni wọ́n ti jọmọ ẹgbẹ́ pọ̀. Ẹni tó bá sì ti parọ́ fún ìyẹn tó nǹkan tó bá bàbá tó jẹ́ pé ohun bíbí inú rẹ̀ ọ̀fi parọ́ pọ̀ ọ̀bí rẹ̀. Tó bá yá tọkùnrin bá mọ̀ náà ìta náà ló padà dé sí. Ó lójú ọkùnrin tó lè fara mọ́ pẹ̀tọ̀ gbogbo akádàrá mi. Bòyí tí ó rò lójú bẹ́ẹ̀ lára tó fi máa ń sọ nínú wẹ́bì muslim pé ẹ wá ẹfẹ́ obìnrin pẹ̀lú bíútì ẹ̀ ẹfẹ́ obìnrin pẹ̀lú wẹ́ẹ̀sì ẹ̀fẹ́ obìnrin pẹ̀lú ìdílé ẹ lọ́wọ́ ìdílé wọn wò. Tọ́lọ́pọ̀ àti ṣe ó wọ̀ kí ẹ fẹ́ ti lọ wò ìdílé wọn wò ní wàhálà nìkan tí ó fà wọ́n sẹ́yìn tí ó sọ fún wọn. Pé ẹni tí a fẹ́ lẹ̀ tó sọ fún yín fóònù ti lọ́wọ́ mẹ́ta àti báwọn òbí rẹ̀ gan wọ́n ṣe ní sèkì. Kò sí tó pẹ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ta ẹni tó fẹ́ bí ọmọ wọn náà. Ǹjẹ́ ẹ lérò pé ipa kan wà tó yẹ káwọn òbí máa kó nínú irú àwọn ìṣẹ̀lẹ̀ tó bá jẹ́ wípé ọmọ obìnrin ó ṣerú nǹkan bẹ́ẹ̀ àbọ́kùnrin ti nírú nǹkan bẹ́ẹ̀ ìjọ yẹ kí àwọn òbí mọ nípa tí wọ́n máa kó láti jẹ́ kí àwọn irú nǹkan báyìí máa hàn síta. Ìyá àbàdàn wọ́n nípa. Ìjà tó yẹ ká máa kó náà lọ́wọ́ tí wọ́n gbọdọ̀ lọ wádìí. Níbi kódà kan lọ sí kírígìrì. Ká lọ wádìí nínú àwọn ọkọ àbí nínú àwọn ìyàwó. Ǹjẹ́ tọkùnrin bóyá ẹ má bínú ìyá bóyá tọkùnrin bá ti bímọ tí àwọn òbí sì béèrè lọ́wọ́ ọmọ pé ǹjẹ́ o ti sọ fún ẹni tó ń fẹ́ pé o bímọ o bóyá tọmọ yẹn wá sọ wípé má wọrí mo sì máa sọ fún un. Ǹjẹ́ lórí kò yẹ káwọn òbí fúnra wọn máa pè pàdé jókòó pé ìyìn tó wulẹ̀ jẹ́ páwọn sọ pé bóyá kó lọ sọ̀hún bóyá kí wọ́n kúkú fẹ̀ kan pé obìnrin jókòó pé wá ọmọ mi tó fẹ́ báyìí ṣó ti sọ fún ọ ṣó yẹ káwọn òbí akọ́ lè máa ṣe bẹ́ẹ̀ àbí kí nìkan tẹ̀lé. Ó yẹ ká lè máa ṣe bẹ́ẹ̀ ní àbàdàn torí tó fẹ́ jẹ́ yóò padà bá ń tọ́fẹ́ jẹ́ lóòrùn. Tẹ́gbẹ́ náà fẹ́ ṣe tó kọ́ mọ àwọn fi wá rì tó bá ba fáyà bí àwọn alẹ́ wọ̀n ṣe ná. Wọ́n bẹ̀rẹ̀ sí kàgbọ́ ọmọ náà lórí náà lè tó dọ́kùnrin rẹ̀. Tọ́lọ bá yí ká má sọ kọ́
ọmọ dáhùn wá àásọ ló ti wá lé òbí yà. jẹ́ kọ́ mọ̀ tọ́jú tó bá yá nìsín ilé ìtẹ́ ẹ̀sọ́ ilé ìsìn wọ́n tọ́ka sí ìyá ọmọ yẹn gan lójú wọ́n tọ́ka sí bàbá rẹ̀ lójú. lẹ́tẹ̀ yìí náà sọ ọ̀sẹ̀ tó máa lọ́wọ́ kó fún bàbá ìṣòwò kan mọ́ ọmọ ọ̀sán àdúgbò rẹ̀ tó máa ń pè é. ọmọ fọ̀ ní kókó kó bá yẹ. torí wọ́n padà náwó sí lójú ìdáná lójú wọ́n sì padà náwó sí bàbá náà lójú. lẹ́tẹ̀ yìí sọ tọmọ yín bá tẹ̀ sí ìpòtẹ́ yìí sọ. sẹ́yìn tọmọ wá mú yàwó lọ́dọ̀ yín nì. mẹ́pàrọ̀ dábì tí rọ̀lẹ́ sí ṣèdílé yìí. ká sọ àìmọ̀ àìkú ibi tá a bá ti sọ. ọlọ́mọ ní ìyẹn ìsọkọ rẹ̀ yóò padà rọ́kọ rẹ̀ tí ó gbà tọmọ mẹ́ta àti bàbá mẹ́ta kò sí tóbi ń sèyàn torí kí ni gbogbo ọ̀kadà ara kankan náà. mo ní ẹnu sọ fọyín ẹni tẹ́ bá rí kó kọ́kọ́ tọ́nà fẹ́ lómi ẹ má bí ọmọ ẹ̀ tó bá sọ sójú rẹ̀ rí ẹ̀yìn bò nílé wìtáǹdẹ̀. ẹ jẹ́ kó wọ́n kálukú àkọọ́lẹ̀ àjà ti tà ó ti jẹ́ ó ti yẹ tàṣẹ́. mo ti mọ sọ ẹyọ náà wá kọ́kọ́ méjì mọ́ kódà kọ́kọ́ ti pọ́pọ́ lù nílé ọkọ rẹ̀ ibẹ̀ náà lè dùn ó ti sọ ọ̀rọ̀ ọkọ méjì mọ́. ẹyọ náà bá ti kọ méjì mọ́ mọ́kànlá tí òwò sàárè ó lè tìyàwó lónìí kó tìtò sí lọ́la kọ́ni ó bẹ̀rẹ̀ ẹ̀fọ́ lọ́kọ̀ ní ìdí o kìíní ọlọ́run ti fọ́pọ́ méjì mọ́. bàtà wá ẹ̀dá ibi tó tóbi bá ibi tó wọ̀ rẹ̀ ọmọ tó gbọ́ ọ̀rẹ́ ẹ̀ka ló ti fi pé ọjọ́ tó sọ tó bá sọ pẹ̀lú sí ọmọ kìíní kan wọ́n ti ti di iná wọ́n ti ti tán lọ́yọ̀ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ wọ́n ní bó ọdẹ bẹ̀. àmọ́ tó bá sọ kò sọ ìdí ẹgbẹ́ ní sẹ́kọ̀ọ́ kọ́ pé àwọn àkókò parọ́ fún mi. mo ti fẹ́ torí mo mọ̀ pẹ́ni tí ó mọ̀ tó tọ́ mi. kí ló wà bẹ̀ ọ̀ lè pọ̀ náà ara ẹni tó ti gbọ́ tó ti bá ní ìtọ́jú tó gbọ́ ọmọ ló ti bí kọ́kọ́ ti sì ń tọ́kọ́ lè wá sí ìtọ́jà pé ọmọ tó mọ wá sí nígbà tó mọ lọ kí wọn yẹn àtọmọ bíbí inú rẹ̀ ni. ó padà fẹ́ yàwó lé náà ni torí ìgbóyẹ̀jọ́ tó ti mọ̀ yẹn nìfẹ́ ti dínkù. ó sì ní kó máa tẹ̀lé àwọn rẹ̀ nínú ilé rẹ̀. ó sì tẹ̀lé àwọn ó sì lọ fẹ́ lòmí síta. torí kí ni ìgbẹ́ ìwọ̀n máa dínkù náà rẹ̀. torí kò sí bọ́sọ̀ lè báyìí tí ò ní ṣọ́ọ̀tì pé ọmọ ẹni ojú ẹ̀fọ́ alọ́dún mi ó sì ti pẹ́lẹ́ ti bímọ bí náírà nìyí mẹ́ta fẹ́ ìrìnlẹ̀ kí lẹ fẹ́ kó ṣe. mọ́kànlẹ̀ tó bá mú mi ó ti bí mẹ́ta kù. so ọ̀kọ́ ló ń gbé sí ilé obìnrin ká mọ̀ ṣe kí ni ká mọ̀ jẹ́wọ́ tó bá ṣẹlẹ̀ òótọ́ ọ̀rọ̀ ọmọ ń gbé mi lékè mi. kò ní tó dín síyàn tó bá jọjọ́ wájú tó bá padà rẹ́ni tó fẹ́ tọmọtọmọ yóò kàrẹ́ ọ̀balẹ̀ ń tẹ̀lé ìlú ojú. àmọ́ òun kọ́ lọ parọ́ fún un kó ní kọ́ọ̀rẹ́ rẹ̀ máa wọlé kó lè kọ́ọ̀rẹ́ rẹ̀ àtọkọ rẹ̀ sínú ilé pé kó má ti pọ́nrọ̀ bí ló fẹ́ sọ kó má ti kó fẹ́ẹ́lí ti síkírìtì ni wọ́n ló ti pé kìíní kan kẹ́ni kan bá pé kó jọ́ rẹ̀ kó ní àbábálágbájá mo kàrí kí n kí ní ní kí ẹ wọ òkè sanọ́tì ọ̀ ṣẹ́ẹ̀ṣẹ̀ jùmọ̀kẹ́nu ṣẹ́ẹ̀ṣẹ̀ táwànù ṣẹ́ẹ̀ṣẹ̀ wọn ti fi ẹ̀rọ mọ̀ bá torí kí ni ó ti di nǹkan ní ìrẹ́rù rẹ̀. àwọn bá tó ti rìn tó ti lẹ́kẹ̀kẹ̀ ìgbà èèyàn bá pọkọ rẹ̀ ọkọ rẹ̀ ó balẹ̀ lónìí ọkọ gómìnà kò ṣe tuntun ó ti bẹ́ẹ̀ ṣe. tó àwọn obìnrin ayé ọkùnrin lọ yé ìta wà yìí bíkọ́tọ̀ ọkùnrin lè ṣe kó mu jẹ àwọn obìnrin ò lè mú jẹ ẹ̀ẹ́dọ́tọ̀ wò lè bá ń pè ní ìta ọkùnrin ní láíláí ní ilé-iṣẹ́ ìmọ̀ sílẹ̀ ní ìmọ̀ àjẹkìlì kan tó ẹ kọ́kùnrin ló ti ṣe obìnrin ló ti ṣe kí ni yóò ti ṣe kí ló ti para. nígbà bá ti ẹ̀bẹ̀ sí ní pààrọ̀ ọmọ bẹ̀ sí ní pààrọ̀ wà fún gan-an lẹ́yìn tó gbàgbélé bù ú. àmọ́ ọkùnrin kọ́kọ́ tẹ̀ sí ti lọ́rẹ́ méjì ni ọ̀rẹ́ tí wàá bẹ́ẹ̀ náà fi ṣe lọ́lọ́lọ́lọ́ ọjọ́ òpópó tó fi ṣe ẹ̀gbọ́n ìwọ náà lórí kọ́kọ́ ti parọ́ pọ̀ láti gbẹ̀rẹ̀ ọ̀nà lọ́lọ́lọ́lọ́ you don't need to do that. obìnrin pọ̀ ní gbòòrò tó fà another one. tó ti parọ́ yẹn bọ́tọ̀ obìnrin wọ́n ti pé yóò mọ̀ fi bò ní kọ́nà àbẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ bá di pé mo mọ̀ gbọ́ pé bàbá alágbẹ́jẹ́ ló bí jọ́ọ̀nù orí ọmọ ó ti gbọ́ o èyí tó fẹ́ dìbò láti rí i kò sọ́mọ̀ pàtí ló ń di ẹ̀rí rẹ̀ pé ìbọn náà wá sí kó tí ò sọ fún ọ ó lè pọ́ ó lè ṣe kíkí kan àwọn yóò tún mọ wàásù àkọ́kù àmọ́ tó obìnrin tó gbèrè báyìí ní ọ̀nà kódà àwọn gbogbo ẹni tó wọ́n fọwọ́ ọrùn bàbá rẹ̀ mú wọ́n sì fọwọ́ ọrùn ìyá rẹ̀ mú pé aláìgbọ́ ẹ̀yìn rẹ̀. so ẹ̀kọ́ ló ń jẹ́ báwo obìnrin jẹ́wọ́ tó àrùn tó bá wà lára rẹ̀
jẹ́ kọ́kọ́ mọ̀ tí ó bá pè ní òkè mo wo dọkumẹ́ntì kan jẹ́ kan kò lẹ́sẹ̀ méjèèjì bóyá iná ti wò ibi tó ti lọ kàwé ní yunifásitì ó ní tó bá tún mọ ọlọ́pàá bóyá tí ò bá ní tó bá wà dìgbẹ́sì ẹ̀kọ́ kò ní lè kàwé ló lọ kàwé ibi tó ti lọ kàwé ló ti ní ìlú nǹkan òyìnbó rẹ̀ ní ó sọ pé ní àwọn onímọ̀ ìṣe ní dákọ̀ òfin ìlú ó ti ní pé òun láìsí ó dẹ̀ lọ́sọ̀ pé ìyàwó ó dẹ̀ bímọ méjì ó bí bèjì fún. kábíyèsí ọlọ́run ọba. ó bí bèjì fún ọmọ ẹgbẹ́ wàá free marriage. tí wọ́n kọ́ bá ti bímọ náà ni àtẹ̀mọ́ àwọn àmọ́ ìyàwó ìfọ́ ọ̀wọ́ tẹ̀mọ́ sí àwa dídí náà ni wàhálà àwọn ọmọ dídí lọ́dọ̀ tí wọn. àmọ́ wọn lè bí wọn fi pamọ́. àmọ́ àrùn ni lọ́dọ̀ obìnrin obìnrin sọ pé lóun bímọ tí ò bá ti sọ ó ti dáràn nù. àmọ́ wọn kódà wọn lè fi pamọ́ kó dọ́dọ̀ ìyàwó tó mọ́ bá ti ìyàwó náà rí pé bàbá ló bá dáadáa fún ọ̀rọ̀ ṣẹṣẹ nǹkan fẹ́ sọ fún ẹni ọmọ mi ni. òsì nílé fò òun náà ti bímọ tó obìnrin ayé tá a wá nù lẹ́yìn ká ti kiri ká tó kò tọkùnrin kúrú èrè wa àti wọn ń parọ́ ẹni afẹ́ ti jẹ lọ́rọ̀ wa tó 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 ra wọn ẹni ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ ìyá rẹ̀. ẹ̀rọ ìyá mi ẹ̀ ní dààmú ọpọlọ yóò ní dààmú o. àmì ẹlọ́run ṣeun ìyá mi mo dúpẹ́. àmì ẹkọ ètò tó ń rà rè ọ̀pọ̀ rè ẹ̀mọ́ bá ń bẹ́tò bọ̀ ìyá mi. tó wọ́n sọ̀rọ̀ ìyá mi lọ́fà wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ọlọ́wọ́n ọba kó ṣàánú. ohun tí à ń gbéyàwó lónìí òun náà ni ìtàn arákùnrin kan tá à ń sọ yìí tẹ bá rí ó ti gbàgbóró kan. ọjọ́ wedding náà ni arákùnrin yìí mọ̀ wípé ìyàwó òun ọmọ mẹ́ta ló bí fún ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kọ ìyàwó ló bá ṣubú lẹ̀ gbẹragada ló bá dákú. ẹ wá wò ó ẹ wá dúró wàhálà téèyàn ó ti ṣe kéèyàn tó ṣe white wedding engagement introduction gbogbo ẹ̀ ó ti lọ síwájú o ṣé owó òyìn ní kárò ni àbí gbogbo wàhálà gan kó tó di wípé white wedding ṣọ́ọ̀ṣì gan ó dé mọ́ wàhálà téèyàn bá fẹ́ ṣènáwó lásán ẹ wo wàhálà ẹ wo owó téèyàn ó ti ná ṣé o ní kí arákùnrin yìí ó rò ni ẹ wá wò ó àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ kálukú bẹ̀rẹ̀ sí ní sọ tẹ̀ pé kó jẹ́ kúkú dìde kúrò nílẹ̀ kó jẹ́ parí nǹkan tó bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ kó fẹ́ kan yá yanjú rẹ̀ tán ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ ẹ̀yin ni ọkùnrin yìí àbẹ́ni tó súnmọ́ yín ṣé ẹ̀yin ó sọ fún wé kó kọ̀ǹtínú pẹ̀lú márèèjì yìí ni pẹ̀lú ìhun tó ṣẹlẹ̀ yìí àbí ẹ sọ wípé tó kó gbà kámú fún gbogbo owó tó ti ná kó jẹ́ kí arábìnrin yìí kó máa lọ àti wípé àwa tá a jẹ́ òbí bàbá ìyá yálà bóyá ọmọ wa lóbìnrin ni tàbọ́kùnrin ó ti fẹ́ yàwó rí ni ó ti bímọ rí ni ó ti ṣe gbá ni ìjọ yẹ káwa tá a jẹ́ bàbá òbí àbí bàbá àbí ìyá ìjọ yẹ ká máa kú ẹnu tí ọmọ wa bá wá padà mú ìyàwó mi ìwálé àbọ̀ padà mú ọkọ mi ìwálé ìjọ yẹ ká kú ẹnu wípé wá ọkọ mi ṣé ọmọ mi ti ṣàlàyé fún ọ ṣé ó ti ṣàlàyé gbogbo ìrìn àjò rẹ̀ fún ọ ìjọ yẹ káwa òbí ìjọ yẹ ká máa kú ẹnu nírú àwọn nǹkan báyìí nítorí irú àwọn ọjọ́ báyìí tí nǹkan báyìí ó bá ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí ẹ̀yin náà bá wa sọ sí ẹ ṣeun bàbá mi wẹ́là ọlá mú kí yín o ẹ̀sẹ̀lẹ̀ òǹdó ẹ ṣeun mú kí yín ọ̀túnba olúyinká wahid nurudeen bàbá mi ẹ ṣeun mú kí yín ẹ káàbọ̀ ẹ kú ìpalẹ̀mọ́ ọdún tuntun ọláṣẹ́ni gold ẹ ṣeun ìyá mi wọ́n ní ẹ kú ètò interesting ẹ ṣeun adúpẹ́ mú kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ará ọkọ ìyàwó ohun tó ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí lẹ́yìn ilẹ̀kùn òun náà ni tí a máa ń sọ̀rọ̀ lé lórí èyí tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí ṣé lérò tí yín o bóyá tẹ̀yin náà bá fẹ́ wò ṣé ẹ sọ wípé kó kọ̀ntínú pẹ̀lú márèèjì yìí kó máa bá lọ ni àbí kó dá dúró níbi tí ó dé dúró yìí pé èèyàn tó lè ṣerú nǹkan yìí tó lè bímọ mẹ́ta fọkùnrin mẹ́ta tí ò jẹ́ kọkùnrin yìí ó mọ̀ tó jẹ́ wípé lọ́jọ́ wedding tí wọ́n wá fẹ́ sùn wọ́n pọ̀ ibẹ̀ ni àṣírí ti tú tó bá jẹ́ yìí náà ni ṣé ẹnì kó tẹ̀síwájú àbí kó dá dúró níbi tí ó gbèdé yìí pé ọjọ́ iwájú irú obìnrin yìí báwo ni yóò ti rí pẹ̀lú ọkùnrin yìí àwa fẹ́wá jẹ́ òbí irú àwọn nǹkan báyìí tọ́mọ wa bá ti ní àwọn past kan ǹjọ́ yẹ káwa òbí ká máa kó ẹnu bọ́mọ gan bá tiẹ̀ sọ pé ẹ má wọ́rì ẹ máa ṣàlàyé fúnra mi ǹjọ́ yẹ kí á gbà
sí ọmọ bẹ́ẹ̀ lẹ́nu bí ó ṣe pé káwa òbí ká jókòó àbí kí ni èròǹgbà tí ojú òpó wa ó wà ní ṣíṣí 07448730985 fáwọn táwa ní UK àwọn táwa ní Europe tàbí Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +447487300985 òun náà ni a lè pè sí láti bá wa dá sí ẹ jẹ́ ká mọ èròǹgbà tiyín opinion tiyín náà ẹ jẹ́ kí a mọ opinion tiyín náà ní nǹkan tí ẹ̀yin náà bá ní lọ́kàn tí ẹ fẹ́ sọ Princess Ade ẹ ṣeun ìyá mi mo kí yín káàbọ̀ sórí ètò Happy New Year in advance o ẹ̀mí ó ṣe ọ̀pọ̀ ọdún láyé kí ni èròǹgbà tiyín náà tírù kan báyìí tó bá ṣẹlẹ̀ ẹ wo bí arákùnrin yìí bó ṣe dákú rangbọ̀ndàn lọ dídákú tó dákú fífẹ̀yìntì tó fẹ̀yìntì yìí ẹ mọ̀ wípé pẹ̀lú ìròbìnújẹ́ ọkàn mo mọ̀ wípé òun náà ni arákùnrin yìí náà ni ó fi ṣubú lulẹ̀ yẹn ẹ ṣeun ìyá mi Princess Ade wọn ni ẹ lò máa ṣe mo kí yín káàbọ̀ mà sórí ètò pẹ̀lú ìbànújẹ́ ìròbìnújẹ́ ọkàn mo mọ̀ pé òun náà ni arákùnrin yẹn fi ṣubú lulẹ̀ gbáragádá torí pé yóò ti ròpin pé kí leléyìí tó ṣẹlẹ̀ sí òun yìí ẹ̀yin èèyàn mi òun náà ni àmọ̀ràn yín fún arákùnrin yìí ṣé kó tẹ̀síwájú pẹ̀lú ìgbéyàwó pẹ̀lú arábìnrin yìí àbí kó rọra fi full stop sí níbẹ̀ pé tó bọ́lọ̀ wọn bá ṣe kọ ìrìn àjò àwọn nu kó rọra ya àfilẹ̀ kó máa bá tiẹ̀ lọ àwa òbí gan kí ni ipa wa nírú àwọn situation táwọn ọmọ wa bá wà yálà wọ́n ti lọ́kọ kan rí ni wọ́n ti bímọ rí ni bóyá ọmọ wa ti wá sọ àbí ò tí ì sọ fẹ́ni tó ń fẹ́ ǹjẹ́ àwa òbí ó yẹ ká máa dákẹ́ kú ẹnu sírú ọ̀rọ̀ báyìí láti má lè jẹ́ kí pé wá my dear kí lorúkọ jọ ṣọmọ mi ti ṣàlàyé fún ẹ ṣé ó ti sọ fún ẹ Mr. Lágbájá ẹlẹ́fẹ́ fọ́mọ mi ìjọ yẹ káwọn òbí máa kú ẹnu sírú àwọn nǹkan báyìí ẹ bá mi dá sí lórí ètò yìí. Ní bàbá ìwà. ẹ ṣeun ìyá mi Princess Ade wọ́n ní kí ni tọ́pìkì ní ọ̀nà nìkan tá a gbé wá ìṣẹ̀lẹ̀ kan ti ń lọ ranran tó ti ń jà ranran lọ láti bí ọjọ́ bíi mélòó kan tí arákùnrin kan wọn àtìyàwó ẹ̀ tí wọ́n fẹ́ ṣe wọ́n ti wà ní church níbi tí wọ́n ti fẹ́ ṣègbéyàwó àmọ́ níbẹ̀ náà ni arákùnrin yìí ti mọ̀ wípé ìyàwó tóun fẹ́ ọmọ ó ti bímọ 3 fún ọkùnrin 3 èyí ló jẹ́ kí arákùnrin yìí kó fẹ̀yìntì lójijì nínú chọ́ọ̀chì tó ṣubú lulẹ̀ àmọ́ pẹ̀lú bí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ oríṣiríṣi èròǹgbà náà ni àwọn èèyàn ń sọ ẹlòmíì ní kó kọ̀ntínú pẹ̀lú wedding pé at least gbogbo owó tó ti ná gbogbo wàhálà tó ti ṣe kò ṣáàní já sásán ìgbò kó kọ̀ntínú pẹ̀lú wedding yìí kó máa ṣe lọ àwọn míì dẹ̀ ń sọ wípé tó bá jẹ́ àwọn níbẹ̀ ni àwọn máa yá àfimọ̀ sí àmọ́ pẹ̀lú oríṣiríṣi èròǹgbà àwọn èèyàn tí wọ́n ń sọ àmọ́ sẹ́yìn náà bá ní kẹ́ ẹ wò ó pẹ̀lú ibi tí ìrìn àjò yìí tó bá dé tá a bá ní ká wo gbogbo owó tí arákùnrin yìí ti ná àbí ẹni tó fẹ́ ṣègbéyàwó yóò ṣàṣe gudugudu 7 àti yàyà 6 kó tó dáná kó tó ṣe gbá kó tó ṣe ń gé kó tó di wípé ti processing ti church gan ó dé ẹ̀yin náà mọ nǹkan tí wedding ń sọ ká tó wá sọ aṣọ ni gbogbo ẹ̀ ní definitely wọ́n bá kú òun ṣọ́ọ̀ṣì wọ́n ṣàmà lọ reception lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ pé ìgbéyàwó òun ló ń gbàyàn lówó jù tó bá wá jẹ́ yìí ni àmọ̀ràn yín sí arákùnrin yìí pẹ̀lú gbogbo ìnáwó yìí ṣé ẹ sọ wípé kó bá lè rere rẹ̀ jẹ́ kó tẹ̀síwájú pẹ̀lú ìgbéyàwó yìí tó bá tẹ̀síwájú ǹjẹ́ ẹ lérò pé ìgbéyàwó ọ̀hún gan yóò tọ́jọ́ ǹjẹ́ ẹ lérò pé èso rere yóò jáde láti ibi ìyàwó yìí tí a bá ní kárákùnrin yìí ó jáwọ́ pé tó kò gbà ká mú fọ́lọ́hún
kó mọ̀ pé gbogbo owó tóun ti ná òun fi ṣe sàárà ni ẹ̀yin èèyàn mi kí ni ẹ lérò wípé ó lè ṣẹlẹ̀ sí irú arákùnrin yìí ǹjẹ́ lérò pé irú ọkùnrin bẹ́ẹ̀ ó lè nígbàgbọ́ sí obìnrin kankan mọ́ àti wípé àwa tá a jẹ́ òbí kí ni ipa tá à ń kó nínú irú àwọn ìgbésẹ̀ báyìí ọmọ wa tá a ti mọ̀ pé ó ti fẹ́ yàwó rí bí ó ti bímọ kan rí ẹni tó tẹ̀sẹ̀ wá pàdé bóyá kò sọ fún un ǹjẹ́ wàá fúnra wa gan tá a jòbí ìjà ṣèwádìí débẹ̀ láti jẹ́ kó hàn sọ ọmọbìnrin yìí ní gbangba wípé wá ṣé ọkọ ẹ sọ fún ẹ pé báyìí báyìí ni àbóbìnrin tó ti lọ́kọ rí bí ó ti bímọ síbì kan rí bóyá ọmọ wà lọ́dọ̀ ọkùnrin yẹn tó wá tún ṣe sí ẹlẹ́ẹ̀kejì tó kàn pàdé ọkùnrin tí ò tẹ̀ sọ pé ọkọ kan mo ti fẹ́ rí o àwọn ọmọ méjì tí mo bí wà lọ́dọ̀ rẹ tó kàn wò wípé òun ti rí ẹlòmíì tó fẹ́ gbé òun ní ìyàwó dùn lọ sìnkín tó wá wò pé wọ́n pass òun nìyẹn jàre kóun fi sẹ́yìn kóun move on pẹ̀lú present òun ṣùgbọ́n àwa tá a jẹ́ òbí ǹjẹ́ àwa gan ń ṣèwádìí délẹ̀délẹ̀ wípé ọmọ ọwọ́ ọkùnrin àbóbìnrin ó gbọ́ nípa rẹ̀ ǹjẹ́ ẹ lérò pé àwọn òbí gan ní ipa tó yẹ kí wọ́n máa kó nínú irú ìgbésẹ̀ báyìí ó náà ní nǹkan tá a gbé wá lónìí fún tètò lábala ìdílé aláyọ̀ ẹ bá mi dá sí gẹ́gẹ́ bí àwọn ìyá wa lọ́fà ṣe wí ẹ̀rí pé wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn lóríṣiríṣi ọ̀nà tí wọ́n bá wa yà sí kí lè róńgbà tìyín náà opinion tìyín kí ni lọ́kàn tìyín náà tẹ̀ ní ẹ bá ń dá sí lórí ètò ojú òpó wa wà ń ṣíṣí studio number wa ni 074-483-730-985 fáwa tá wà ní UK àwa tá wà ní Europe àbí Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +44-74-48-730-985 òun náà lè pè sí tí a bá wojú aago mẹ́rin náà ló kù 20 ìṣẹ́jú ìyẹn ni wípé a ní ìṣẹ́jú bíi 5-7 lórí lábala tí a wà yìí a ní bíi ìṣẹ́jú 5-7 lábala tá a wà yìí kó tó di pé àpọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò ẹ ṣeun ìyá mi Adérónkẹ́ Balógun dòdò ń dá wà wọ́n ní ìyá Ìbàdàn authentic compliment of the season ẹ ṣeun ìyá mi o same to you ma ẹ ṣe gan ni ẹ ṣe àdúpẹ́ o mo dúpẹ́ ìyá mi tẹ́yìn náà darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní ọdún ayabo fún wa o happy new year in advance onírọ̀ ni Monday tó kẹ́yìn nínú ọdún 2019 ọgbọ̀njọ́ nínú oṣù kejìlá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba orí ètò náà la wà yìí ẹ bá mi dá sí ní abala tí a wà yìí kó tó di pé a kúrò ní abala yìí bọ́ sí abala tó kẹ́yìn lórí ètò fún tòní. Bàbá Ifá ló dápọ̀ mọ́ ní àmìjì tí wọ́n fi lóun lọ́gbọ̀ gbà. Ní bàbá Ifá. Bẹ́ẹ̀ ni ohun tó wu Táyé lè mọ́ wu Kẹ́hìndé ohun tó wu Kẹ́hìndé lè mọ́ wu Táyé ohun tẹ́nìkan lè gbà ẹlòmíì lè mọ́ gbà á wọ́n ní èyí wù mí òwò náà ni ò jẹ́ kọkùnrin méjì ó pawọ́pọ̀ fóbìnrin kan náà ó lè jẹ́ wájú lù ti bí fẹ́ràn kí ti bí ó fẹ́ràn owó ẹ̀yìn bó náà ṣe wá fẹ́ fóbìnrin kan náà kò ṣeé ṣe torí ní tí kálukú fẹ́ràn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ bá mi dá sí i lórí ètò fún tòní ẹ jẹ́ ká gbọ́ opinion tiyín náà àmọ̀ràn tiyín náà fúnrú ìṣẹ̀lẹ̀ báyìí àti fúnrú àwọn tí wọ́n ń bẹ nínú irú àwọn ipò báyìí bóyá tó ti ń rò pé ó dìgbà tó bá fẹ́ mi tán jàre tá a bá ṣe wedding tán ni màá ṣe máa sọ gbogbo ẹ̀ fún kí làmọ̀ràn yín fúnrú àwọn èèyàn náà báyìí. Ní bàbá Ifá lọ́dà pọ̀ mọ́ ìyá méjì tí wọ́n fi ẹ̀rọ lọ́kọ̀ bá. À ń retí ìpè yín a sì ń retí àtẹ̀jíṣẹ́ yín lábala tá a wà yìí kí lè rògbà tí kí làmọ̀ràn tí yín náà kó tó di pé a kúrò ní abala tá a wà yìí. Aya tó pa tọkọ ní ṣe
àyà tó bá pawó wálé lọ́kọ rẹ̀ òyìn yóò mọ̀ ṣe káre ìyàwó mi ọmọ alájẹ ni ọ́ ọmọ alájẹ ni ọ́ kú ọrọ̀ ajé ni ẹ̀ta lónìí o adúrò owó tẹ́ ẹ pa ní ẹ̀rí pé inú ọkọ rẹ̀ ọmọ ọdún náà ìyàwó òun mọṣẹ́ ṣe ìyàwó tó bá pawó lọ́kọ òyìn o. ìṣẹ́jú bíi méjì mẹ́ta sí lábala yìí bóyá yìí náà ní nǹkan kan tí ẹ fẹ́ bá wa sọ sí à ń retí àtẹ̀jíṣẹ́ yín à ń retí ìpè yín o bóyá yìí náà ní àmọ̀ràn tẹ́yìn náà fẹ́ sọ sí bóyá fáwọn òbí ni bóyá fọkùnrin ni tàbóbìnrin náà tó bá wùrú wà báyìí àbí tó nírú nǹkan báyìí lọ́kàn à ń retí àtẹ̀jíṣẹ́ yín tàbí pè yín náà ní abala yìí. àjò lọ sílẹ̀ mímọ́ Jerusalem fún ọdún 2020 iléeṣẹ́ Holy Trinity Pilgrimage wọ́n ti gbé dé báyìí ó gbóná fẹlifẹli ní fún gbogbo àtàfẹ́ ìrìn àjò lọ sí Jerusalem ẹ má jẹ́ káwa náà ó kóra ẹ má jẹ́ àkótì ìrìn àjò sílẹ̀ mímọ́ Jerusalem kò ṣe ibi téèyàn ò gbọ́dọ̀ má lọ ibi téèyàn gbọ́dọ̀ dé láti mójú ẹ̀ lọ ni torí ìdí èyí òun náà ní iléeṣẹ́ Holy Trinity Pilgrimage náà ni wọ́n ṣe gbérí àjò yìí kalẹ̀ fún ọdún 2020 fún gbogbo àwọn tá a bá fẹ́ lọ láti January 17 òun náà ni a ti lè san deposit wa ìyẹn £350 náà ni deposit tá a lè san ìrìn àjò yìí £1,650 ni £1,650 ó ní ìrìn àjò yìí fún àwa tí a bá fẹ́ lọ ṣùgbọ́n láti January a lè san £350 fún deposit tá bá ti san £350 yìí ní January from January 17 náà ni a ti bẹ̀rẹ̀ sí ní san deposit yìí tó bá wá di May 30 òun náà ni a máa balance gbogbo owó wa a máa balance ẹ̀ tán nígbà tó bá wá di August ní ìrìn àjò bá yá o la bá lọ sílẹ̀ ní Jerusalem atọ́kùnrin àtobìnrin ọmọdé àgbàlagbà kò sẹ́ni kankan tó yọ sílẹ̀ iléeṣẹ́ Holy Trinity kódà ìrìn àjò wọn jẹ̀lẹ́ńkẹ́ ìrọ̀rùn báyìí ló bá dé tí a sì gbádùn ẹ̀mí ara wa 3 meals ó wà ń bẹ̀ 3 meals course ó wà ń bẹ̀ tó jẹ́ wípé oúnjẹ tàárọ̀ tọ̀sán talẹ́ a máa jẹ hòtẹ́ẹ̀lì wa ó sì wà ń bẹ̀ èmi ní tíkẹ́ẹ̀tì wa ní físà wa gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n máa yanjú fún wa ohun táwa kàn ní ni wípé ká mú ẹni tó máa ṣe èèyàn méjì tó máa ṣe next of kin wa nọ́mbà wa address phone number wa address ilé wa àti life insurance wa òun náà ni wọ́n ní àti photograph wa méjì passport photograph wa méjì òun náà ni a máa mú fún wọn tá bá dẹ̀ ti mú fún wọn káwa fi yòókù sílẹ̀ ìrọ̀rùn ló máa bá dé tí jẹ́ pé gbogbo ibi tí a máa dé ká tó kúrò náà ni wọ́n ti máa fún wa ní ìwé tá a máa fi wo gbogbo ibi tá a ń lọ náà ti máa send ẹ̀ sí wa tá a ti máa mọ gbogbo ibi tá a máa dé àti ìrìnrìn àjò pẹ̀lú iléeṣẹ́ Holy Trinity kódà ìrọ̀rùn ló bá dé ẹ má jẹ́ káwa náà rora wa pin mo ti sọ fún wa wípé nínú ọ̀rọ̀ ìṣítí wa pé 2020 yìí ẹ má jẹ́ ká rora wa pin ẹ jẹ́ ká nírètí wípé ohun gbogbo lọ́lọ́run ó ṣe nínú ayé wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká dá sọ́lọ́run lọ́rùn pé olúwa ìrìn àjò yìí wù mí mo fẹ́ délé ilẹ̀ mímọ́ rẹ olúwa ràn mí lọ́wọ́ ẹ jẹ́ ká kàn káwa ti ẹ̀wọ́ káwa dá sọ́lọ́run lọ́rùn ká fi ìgbàgbọ́ ṣe ẹ ó sì rí i pé ọlọ́run ọba yóò ṣe a lè pé pásítọ̀ Elijah Kumuyi a lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ a sì lè fọ́lò wọn lórí a lè áàdì wọn lórí Facebook wọn Elijah Kumuyi a lè áàdì wọn bẹ̀ tàbí ká sẹ́ndì mẹ́sẹ̀jì sí wọn lórí Messenger pàápàá àwa fúnra wa a lè pe iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò a lè pè wá bóyá àwa náà fẹ́ bóyá ká tọ́ yín sọ́nà ẹ lè pè wá nílé iṣẹ́ wa àwa náà tọ́ yín sọ́nà bí bá ṣe fẹ́ nínú ìpolówó tá a bá máa polówó rí nọ́mbà wọn ẹ̀ẹ́dẹ́rì bí ẹ ṣe lè pè wọ́n. Ìyá mi Ọláṣe ni wọ́n ní how much in Nigeria money àfi tí n bá ṣẹ̀ṣẹ̀ gbé ìṣirò lé nìyẹn torí
ó máa ní iye tówó bá jẹ́ òun ló máa determine àmọ́ £1,650 ní bóyá àwọn tó bá wà lórí ètò bóyá tán bá lè bá mi gbé ìṣirò lé pé èló ni 1,650 ló máa jẹ́ ní Nigerian money ẹ dákun ẹ̀yin oní mathematics tó jẹ́ pé ní ìṣirò ní ẹ bá mi ṣírò rẹ̀ àwọn tó jẹ́ pé accountant ní wá pẹ́pẹ́pẹ́ 1,650 ló jẹ́ ní Nigerian money tàbá ní ká wò ó ẹ ṣeun Elégùṣì Adéníyì mo rí yín o Tìjání Músíbà Ògúnlóye ṣe mo kí yín Ọmọ́tọ́lá ní Àdùnbárìn mọ́tò ṣì mo kí yín ẹ ṣeun ìyá mi ẹ ṣeun mo dúpẹ́ lórí ètò náà la wà yìí lábala ìdílé aláyọ̀ adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àtẹ̀yin tẹ́ pọ̀ wá wọlé ìyá mi lọ́fà ìṣèwọ̀jú òní tì yín o yín máa rí yín bá kódà ní pé àbọ̀ sí abala tó kẹ́yìn lórí ètò fún tòní ní abala àṣàlẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sáré dé iléeṣẹ́ Holy Trinity ká sáré dé iléeṣẹ́ wọn ká polówó ọjà kẹ́ sáré gbọ́ ìpolówó wọn kódà ní pé àbọ̀ sí abala àṣàwá tí ó kẹ́yìn ní orí ètò fún tòní abala àṣàwá ká tó bọ́ síbẹ̀ ẹ jẹ́ ká sáré dé ká polówó ọjà náà mò ń bọ̀ ká sáré gbọ́ ìpolówó. Jerusalem, land of glory, Jerusalem, holy land, and a visit to Jerusalem. These are the things that have been written, and we are bearing witness to them as being true. This is an opportunity for you to visit Israel, Mount Nebo in Jordan, the ground where God spoke to Moses, showing him the promised land and the holy land of Jerusalem. 10 days visit to see for yourself the places which you have read in the Bible, like Elah Valley, where David defeated Goliath, Mount Nebo, Sea of Galilee, Canaan, where Jesus turned water to wine, River Jordan, where John the Baptist baptized Jesus Christ, Joseph and Maria House in Nazareth, Jericho, the Dead Sea, the Garden of Gethsemane, where Jesus prayed, Lazarus' tomb, King David tomb in Jerusalem, the house where Jesus and his disciples had their Last Supper, the Pentecost Upper Room, and so on. Our office is at Albert Basins, South Dockland, London, E16 7QY. For more info, please visit www.holytrinitypilgrimage.co.uk or please call Captain Mother Hassan on 078 721 37953 or Pastor Elijah Kamui on 079 846 34898 or email us info@holytrinitypilgrimage.co.uk. A pilgrim is not a tourist. The tourist sees sights and returns home the same person, but the pilgrim gains insights and returns home changed and spiritually fulfilled. Jerusalem. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa iléeṣẹ́ Holy Trinity ẹ̀hún náà ni ẹ ti gbọ́ ìpolówó wọn yìí fún gbogbo àtàfẹ́ ìrìn àjò lọ sílẹ̀ mọ́ Jerusalem bákan náà iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín fún ọdún 2020 fún ọdún 2020 àwa tá a fẹ́ polówó ọjà wa tá a fẹ́ kí àwọn èèyàn mọ̀ tá à ń tà àti tí à ń gbé ṣe ẹ jẹ́ ká kàn sí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò TV ká fi tiwa gbé tiyín lárugẹ ká bá yín polówó ọjà yín kí gbogbo ayé mọ̀ tẹ́ ń tà àti nǹkan tí ẹ̀ ń gbé ṣe ní ọ̀dọ̀ yín ẹ̀yin náà ẹ bá wa dòwò pọ̀ lónìí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò TV ẹ lè pè sórí nọ́mbà wa 07424 728 743 ẹ lè pè sí ẹ sì lè pè sí studio nọ́mbà wa náà 07448 730 985 ẹ lè pè síbẹ̀ náà tàbí lórí WhatsApp ẹ lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀yin tẹ́ wà ní Europe Nàìjíríà kò síbi tẹ́ wà táà ní báyìí polówó ọjà yín fún gbogbo tẹ́ ẹ bá ń tà tẹ́ ẹ fẹ́ káyé ó gbọ́ káyé ó mọ̀ ẹ bá wa dòwò pọ̀ lónìí ká fi tiwa gbé tiyín lárugẹ iléeṣẹ́ Holy Trinity Pilgrimage náà lẹ́dẹ̀ tún ti gbọ́ ìpolówó wọn yìí fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ rìnrìn àjò lọ sílẹ̀ mímọ́ Jerusalem ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lẹ́nìí ẹ jẹ́ kí ìlérí tẹ̀yin náà ti ní tẹ́ ti ní lọ́kàn yẹn jẹ́ kó wá sí ìmúṣẹ ní ọdún 2020 láti dé ilẹ̀ mímọ́ Jerusalem gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ lè pe mọ́dà wa mọ́dà Atson ẹ ti rí ẹgbọ́ polówó ẹ ti rí ń bẹ̀ ẹ lè pe bàbá wa Pastor Elijah Kumuyi ẹ lè pe àwọn náà fún ìrìn àjò yìí Ọlọ́run ọba kò ní ṣe ní èèwọ̀ gbogbo wa ẹ lè pe iléeṣẹ́ wa náà àwa náà tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe máa dé ọ̀dọ̀ wọn
gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi. Abala tó kẹ́yìn lórí ètò yìí náà ni abala àṣà wa, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bákan náà má gbàgbé iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ìnáwó tẹ́ bá fẹ́ ṣe ọdún 2020 tètè búùkù wa báyìí. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣọjọ́ bí ìgbéyàwó, tẹ́ fẹ́ MC fún ìnáwó yín, àjọ̀dún ìjọ àjọ̀dún ẹgbẹ́ lẹ fẹ́ ṣe, ẹ̀yin náà tètè búùkù wa báyìí. Engagement lẹ fẹ́ ṣe ni tẹ́ fẹ́ alágàdúrà alága ìjókòó, ẹ fẹ́ olórin fún party yín ni ìyẹn live band, ẹ fẹ́ olórin fún ilé ìjọsìn yín ni, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe event planner ni, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fún ayẹyẹ yín, red carpet host ni, ẹ fẹ́ event planner alágàdúrà alága ìjókòó, olórin ni, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹ tètè búùkù wa báyìí ní iléeṣẹ́ Authentic Event fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe nílé iṣẹ́ ìyá àbàdàn yín náà ni. Ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 079 080 25944. Ẹ̀yin tẹ́ wà ní Europe Nàìjíríà náà ẹ lè pè mí lórí WhatsApp tẹ́ bá ti fi +44 síwájú ẹ̀. Kò síbi tí ẹ pè wá sí, kò síbi tí a lè dé fún ayẹyẹ yín. Ẹ̀yin náà bá wa dòwò pọ̀ fún ọdún 2020. Ilé iṣẹ́ Authentic Ọlọ́run ọba náà ló fún wa ṣe Authentic Event. Ọlọ́run ọba ó ń gbà fún wa ni tí ó sì ní kò fún wa láíláí. Ẹ lè follow wa lórí Instagram Authentic Event on Point, Authentic Event on Point. Ẹ follow wa lórí Instagram, lórí Facebook page wa Authentic Entertainment Organization Event. Ẹ follow wa lórí Instagram, lórí Facebook page wa náà, ẹ like, ẹ follow, ẹ máa rí àwọn iṣẹ́ wa níbẹ̀ bí a ṣe ń ṣe tọ́lọ́run sì ń gbà fún wa. Ẹ ṣe wọ̀nyí èèyàn mi. Bàbá mi Jẹ̀lílì Àjàsà mo rí yín lẹ́ẹ̀kan sí Ọmọ́tọ́lá ní Àdùbárì ẹ ṣeun. Ọlá Tẹ́ḿpù aláṣẹ pé bàbá mi Elijah Kúmúyì mo rí yín bẹ̀. Ìyá mi Ọláṣẹ́ni Gold ẹ ṣeun. Mo kí ẹ̀yin náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa bọ̀ lórí ètò yìí. Abala àṣà wa níbẹ̀ náà ni a wà yìí. Ẹ jẹ́ ká rántí àṣà wa, àṣà Yorùbá, àṣà tó dùn ni. Ẹ jẹ́ ká gbé àṣà wa, ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá, èdè wa, ẹ má jẹ́ ó parun. Ẹ jẹ́ ká máa gbé èdè wa, ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Èdè Yorùbá dùn, àṣà Yorùbá dùn. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ, ẹ jẹ́ ká gbé èdè wa lárugẹ. Ẹlòmíì ò fẹ́ ká mọ̀ pé ọmọ Yorùbá lòun, ó ti gbé èdè Yorùbá, ó ti gbé èdè òyìnbó ní ọmọ sọ bí ọ̀pẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá. Nínú ìmúra wa, aṣọ ilẹ̀ wa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Aṣọ ilẹ̀ wa, ẹ jẹ́ ká wọ̀, ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Ẹ jẹ́ ká rántí àṣà wa. Ẹ má jà fọwọ́ sí júwe ilé bàbá wa. Ẹ má jà dèkódèrè. Wọ́n lẹ́ni tó sọ lẹ́nu sàpò ìyàkọ́. Ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá. Ọmọ Yorùbá ni wá, ẹ jẹ́ ká gbé àṣà wa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Àṣà Yorùbá ò ní bàjẹ́, kò ní parun. Ẹ jẹ́ ká dókè lọ́hùn mú bọ̀ ná. Àṣà Yorùbá dùn lédè, ẹ jẹ́ ká gbàṣà wa lárugẹ. Ọlọ́run ó sọ̀rọ̀ wa dáyọ̀ mọ́ wa. Ni yóò dáyọ̀ bá wa, ni yóò dáyọ̀ bá wa. Gbogbo ọ̀rọ̀ wa ni yóò dáyọ̀ bá wa. Àjáde òkúlé o. Ọ̀rọ̀ kúnlé làwọn òkúlé. Yóò bí ẹ̀rẹ́ fún bàbá láti àgbà. Débi ìbínú ti dé lẹ́ni orí mi àbílẹ̀ ọ̀rọ̀ kúlá ọmọ òkú ẹ̀. Ètò àlàyé àbí ìfọ́kọ́ lédè àsọ̀sọ̀ jẹ́ mọ́fọ́ jẹ́ bàbá làwùjì. Mo ní èmi èsè pàrọ̀ òkú ọ̀jẹ̀ mo bíra ní Florida. Mo fọ́ abàdé àpẹ̀sí mo wá ọ̀ṣọ́ kóṣù ní ọ̀lẹ́ lọ. Ẹlòmíì ń dánmọ́ Yorùbá kọ́dà kò móríkì ilé kò móríkì rẹ̀ kọ́lọ́hún ọba ó ṣàánú. Tọ́jẹ́ bí ìyàwó bàbá láti ṣe mo tún lé. Lára àwọn nǹkan tá à ń pè láṣà Yorùbá rèé ká kéwì ká sùn jálá. Ara àwọn àṣà wa ni tó dáa tó dùn tá a mọ̀ mórí èèyàn wú. Àṣàbí òdì níbo lọ tún fẹ́ kéré lẹ́kùn kó láàánú bí ààrẹ mú àgbẹ̀ aláàfin ọ̀rọ̀. Èèwọ̀ lákòókò Àṣàbí òdì etí mi ò ti sọ̀rẹ́. Ẹ jẹ́ máa rántí ibi tá a ti wá, ẹ jẹ́ rántí àṣà wa,
àṣà Yorùbá dùn lédè èdè Yorùbá dùn ẹja mọ́ gbàṣà wa ẹja mọ́ gbé lárugẹ ẹ má jà gbàgbé orírun wa ẹ má jà gbàgbé ibi tá a ti wá wọ́n ní àṣà àti ṣe la fi mọ orírun ẹni la fi mọ ibi tá a ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nínú ìmúra wa ni ìsọ̀rọ̀ wa ni ìsaralóge ni irun gbogbo ẹ̀ lóríṣiríṣi náà ló wà tó jẹ́ wípé bọ́ ọba ti ṣe báyìí wọ́n mọ̀ pé dájú sáká ọmọ Yorùbá lélẹ́yìí ẹ má jà gbàgbé ibi tá a ti wá ẹ já rántí àṣà wa o àṣà Yorùbá dùn ìwà ìmọ́tótó ìṣaralóge ìbọ̀wọ̀ fúnra ẹni ìkíra ẹni ìkíni ń bẹ nínú àṣà wa nílẹ̀ Yorùbá bá a ti kíni bá a ti bọ̀wọ̀ fágbà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ní bẹ nínú àṣà wa ẹ ṣeun ìyá mi ṣẹ̀rí adéwẹ̀ mórí yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ìyá mi ìránṣẹ́ Ọlọ́run ọba mórí yín o ìyá mi Agnes mọ̀dà kérúbù àdérántí ẹ ṣeun ìyá mi JP ojú òní tì yín o ẹ kú iṣẹ́ Olúwa àsìkò ọdún àkú ìyèdún ẹ̀mí wa ó ṣe púpọ̀ ọdún láyé àkú ìmúra ọdún 2020 o ayọ̀ báyìí náà la fi ṣe é. Àṣàbí òdì kí n kọ́kọ́ lọ rí bàbá mi tọ́lá ní tí ọ̀bá rẹ̀ ní ìjúbà ní bàbá òun pé wọ́n lágbárò tí mo dé rodò bí olú ọ̀gbọ́n ni mi ò mẹ́yìn tó níran. Àṣàbí òdì mo dé ọ̀mẹ́yìn tí mọ́kàn dé rodò mùsùlùmùsùn bí olú ọ̀gbọ́n mẹ́yìn tó lórí ti. Àṣàbí òdì mo rí bàbá mi kọ́lọ́ sọ kọ́lá lé aláòdì mo rí bàbá mi nọ́gbà kókó kan ní kókó ọlá ọkọ̀ ọmọ oníyè mọ́já bọ́lá ń sọ ìlà bàbá ìyálóde aláòdì ọkọ̀ ìyálóde kókó ọlá ìlà ọmọ ìyálóde nọ́gbà kókó kan ní kókó ọlá ọkọ̀ ọmọ ẹni tí jẹ́ àjẹsìyàn tẹ́kùn jẹ́ mọ́kùnkùn àwọn túmọ̀ àjọpẹ̀ aláòdì balẹ̀ àrẹ̀kú eléko aláòdì gbajúmọ̀ ní bàbá mi torí pé ó sì ń bíbọ́ aláòdì. bẹ́ẹ̀ ni àṣà Yorùbá dùn orí mi ń wú orí mi sì ń dìde Ọlọ́run ọba mi kó mọ̀ jásà wọ́n bàjẹ́ èdè Yorùbá dùn lédè ẹja rántí ibi tá a ti wá lábala àṣà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ ìwé ìtàn wa tá a ti ń bá bọ̀ tá a pè ní èrè orí igi èyí tá a ń bá lọ tí a ti ń bá bọ̀ láti àtẹ̀yìnwá tá a ń bá bọ̀ torí pé ẹni bá lọ báyìí náà lọ bá kú èyí tá a ti ń bá bọ̀ lájọ ìta pè ní Ẹgbìnrin ọ̀tẹ̀ òun náà ni ìtàn ìta ń bá bọ̀ nínú ìwé ìtàn èrè orí igi ibi tá a bá dé òun náà níbi tí Kọ́lá ti bọ́ta nílé àwọn olóòkú tí alàgbà tó sì jẹ́ ọ̀gá àwọn olóṣèlú tó sì bọ́ta láti wá ṣàlàyé fún Kọ́lá láti bá wọn múra sí bí wọ́n ti rí gbogbo àwọn tó ṣiṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ó bá wọn rí wọn mú. Olóyè Dúrójayé mí kanlẹ̀ ó gbìyànjú àti lanu sọ̀rọ̀ ó ṣàlàyé fún Kọ́lá àti Mokomoro bí àwọn ènìyàn kan ṣe gbé àkọ́bí ọmọ rẹ̀ tó wà ní yunifásitì tá lọ tí wọ́n sì ń dúnkookò mọ́ tí ó jáwọ́ nínú àǹdù ipò òṣèlú bí bẹ́ẹ̀ kọ́ pípa ni àwọn yóò pa ọmọ náà ó mí kanlẹ̀ bí ó ti parí ọ̀rọ̀ rẹ̀ Mokomoro lanu kò lè pàdé Kọ́lá kò mọ ohun tí ó lè sọ mọ́ ọ̀rọ̀ náà wá di Ẹgbìnrin ọ̀tẹ̀ tó jẹ́ pé bí a ṣe ń pàkan náà ni òmíràn tún ń rú lẹ́yìn ohun tí ó dàbí ogun Mokomoro jí padà sáyé ó béèrè lọ́wọ́ Olóyè Dúrójayé ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ Olóyè Dúrójayé ní alẹ́ àná sí òwúrọ̀ ọjọ́ náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ ó wá béèrè lọ́wọ́ olóyè bí ó bá fura sí ẹnikẹ́ni olóyè ní òun kò fura sí ẹnìkọ̀ọ̀kan o ṣùgbọ́n ó ṣeé ṣe kí ó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ alátakò ni ó ń wu irú ìwà bẹ́ẹ̀ níwọ̀n tí wọ́n sì ti mọ̀ pé ọjọ́ ìdìbò kò pẹ́ mọ́ ó fi kàhánu ó ń jan ẹsẹ̀ mọ́lẹ̀ Mokomoro ní kí ó dákẹ́ àròkàn ó ní àjọ òun yóò gbìyànjú àti wá ìyànjú sí ọ̀rọ̀ náà Olóyè Dúrójayé ní òun kò fi bẹ́ẹ̀ nígbẹ́kẹ̀lé nínú àjọ ọlọ́pàá ilẹ̀ náà mọ́ ó ní ohun tí ó ti tó ọdún kan sí méjì tí wọ́n pa Olóyè Àjíbọ́lá Dàda
tí ó jẹ́ ọ̀gá àwọn amòfin ilẹ̀ náà ní tí àjọ ọlọ́pàá kò sì tí ì rí àwọn amòòkùnṣìkà náà. Ojú tí mo kó mo rò ó kólòlò kí ó tó sọ̀rọ̀. Ó ní lágbára Ọlọ́run àárí èyí ṣe níwọ̀n bí mo ti jẹ́ ọ̀gá pátápátá fún àwọn ọlọ́pàá báyìí. Ọlọ́run á fún wa ṣe, ẹ fi ọkàn balẹ̀. Olóyè Dúrójayé ní inú òun yóò dùn bí àjọ ọlọ́pàá bá lè rí àwọn olubi ẹ̀dá. Ó ní ohunkóhun tí wọ́n bá fẹ́ ni kí wọ́n béèrè fún ìrànlọ́wọ́ lórí àti lè jẹ́ kí ọ̀ràn náà ò ní yanjú sí. Mọ́pọ́mọ́rò ní kí ó fọkàn balẹ̀ bí àsìkò ìrànlọ́wọ́ bá dé àwọn yóò kàn sí bí Kọ́lá àti Mọ́pọ́mọ́rò ti ń jáde lọ ní ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Olóyè Dúrójayé ń wọlé dé. Ọ̀rọ̀ náà ń ṣe wọ́n ní kàyéfì bí wọ́n sì ti ń rìn kúrò nílé Olóyè Dúrójayé ni Mọ́pọ́mọ́rò ti ń bẹ̀rẹ̀ sí bẹ Kọ́lá kí ó jọ̀wọ́ ran òun lọ́wọ́ nínú iṣẹ́ ìwádìí náà. Ó ní òun yóò pe Amina kí ó wálé láti ilẹ̀ Gẹ̀ẹ́sì láti wá pẹ̀lú ṣe iṣẹ́ náà. Àkọ́kọ́ ni ti àjọ ọlọ́pàá, èkejì ni ti Kọ́lá. Mọ́pọ́mọ́rò jẹ́ kí ó yé Kọ́lá pé òun ní ìgbàgbọ́ nínú Kọ́lá, ìdí rèé tí ó fi di dandan kí ó ran òun lọ́wọ́. Kọ́lá ní kò sí ohun tó burú nínú ọ̀rọ̀ náà. Ó ní kí Mọ́pọ́mọ́rò fún òun láàyè ọjọ́ kan láti ronú lórí ọ̀rọ̀ náà láti lè ṣètò bí ìwádìí náà yóò ti lọ sí. Mọ́pọ́mọ́rò dúpẹ́ lọ́wọ́ Kọ́lá. Ó gbé Kọ́lá dé ilé, òun náà sì padà sí ilé nítorí tí ó ti rẹ̀ ẹ́ tẹnutẹnu. Tó kọ́lọ́wọ́n bá mi kó ṣàánú lágbára Ọlọ́run. Bó bá di ìjọ mẹ́jọ a máa tẹ̀síwájú ní lórí àkọ̀tun ìtàn yìí. A máa tẹ̀síwájú níbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Lágbára ṣe Èdùmàrè títí ìjọ mẹ́jọ tá a tún pàdé tá a mọ̀ kíra wa kú happy new year. Tá a mọ̀ kíra wa kú happy new year nínú ọdún 2020. Wọn à ní fèmí àti ń ṣàwátì o, ikú ò ní pa wá, àrùn ò ní ṣe wá o, ìdààmú ò ní wọlé tọ̀ wá, ọ̀rọ̀ tá a mọwọ́ mẹsẹ̀ kò ní jẹ́ tiwa. Ohun tí ò sọnù táráyé ń wá kiri wọn ní bèrè ẹ̀ lọ́wọ́ èmi àti yín o. Ẹ bá ń gbọ́ gbégbègbè wọn ní gbé bànújẹ́, ẹkún òṣè wọn ní gbé káwa mọ́lé lágbára ṣe Èdùmàrè. Ẹ má gbàgbé fún gbogbo àwọn ìpolówó wa nílé iṣẹ́ wa Ìbílẹ̀ Rédíò TV nínú ọdún tuntun lágbára Ọlọ́run ọba. Ohun ọ̀tun náà ni ó wọlé tọ̀ wá láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun ṣe mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tá a jọ tukọ̀ ètò tòní débi tó lápẹẹrẹ, gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí ìyá mi lọ́fà tán pè wá wọlé, ojú òní ti ìyá mi ẹ pẹ́ fún mi mọ̀ rí yín bá, ojú òní ti yín. Ọdún tuntun tí ń bọ̀ yìí, ọdún owó, ọdún ayọ̀, ọdún ìgbéga ìṣelógo náà ni ó jẹ́ fún gbogbo wa lágbára ṣe Èdùmàrè. Ọlọ́run ọba yóò kọjú sí wa ṣe wá lóore. Ìwọ̀nba tó kù tọdún yóò fi parí, àní dòkú o àní dọ̀fọ̀ lágbára ṣe Èdùmàrè. Ibi ò ní yà sílé kó wá gbogbo wa. Ẹ ṣeun ṣe mo dúpẹ́ o. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ń jẹ́ náà ṣe wọn ẹ̀kú àbínú. Ojú òní tì wá, ìbànújẹ́ òní dé bá wa. Ojú tẹ fi ń wò wá òní fọ́, ètí tẹ fi ń gbọ́ wa òní dí. Ilé-iṣẹ́ Ìbílẹ̀ Rédíò náà ò ní bàjẹ́. Ọlọ́run ọba yóò túbọ̀ bá wa gbé sókè torí pé Ọlọ́run ọba nìkan náà ló lè bá wa ṣe. Kò sí nǹkan tèmi lè dá ṣe, Ọlọ́run náà ló lè ràn mí lọ́wọ́ láti gbé ilé-iṣẹ́ yìí débi tí ó lápẹẹrẹ pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ nílé iṣẹ́ Ìbílẹ̀ Rédíò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o pé ẹ ṣé látòrí àwọn ìyá wa ẹ̀rí abániṣe tí wọ́n ń ṣe Ohùn Olúwa, Lady D lórí entertainment news, Alfa Abdulaziz tí wọ́n ń ṣe Alikimo program lórí ètò Islam. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àti gbogbo àwọn òṣìṣẹ́ wa yòókù tó jẹ́ pé wọ́n wà nísinmi tí wọ́n ti padà sẹ́nu iṣẹ́ tó
àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọlọ́run ọba mi kò ní bá yọ ilé àtọ̀nà wa jẹ́ o láṣẹ Èdùmàrè ọlọ́run ọba tó ti ọwọ́ mi gbélé iṣẹ́ yìí náà kalẹ̀ mo mọ̀ pé ọlọ́run ọba náà ní bá ní gbẹ́rù ẹni dórí abámigbé débi tó lápẹ̀rẹ̀ lágbára ọlọ́kùn sí tí mo lè dá ṣe àmàdúrà mi sọ́nà náà ni pé ọdún tuntun tó ń bọ̀ yìí kọ́lọ́run ọba kó jẹ́ kí ilé iṣẹ́ yìí kó débi ayọ̀ ibi ògo kọ́lọ́run kó rán aláàánú àtòrùnrànlọ́wọ́ sí wa nílé iṣẹ́ yìí torí pé àwa náà láwọn kankan tá a fẹ́ ṣe àmọ́ tí ò ságbára àmọ́ mo mọ̀ wípé ọlọ́run ọba nìkan náà ló lè bá ní ṣe mo mọ̀ pé yóò ṣe ọlọ́run ọba tó ṣe látọ̀dún yìí wá yóò ṣe mo nígbàgbọ́ mo nírètí torí pé ọlọ́run ọba náà ní bánigbẹ́rù ẹni dórí ẹ ṣeun ṣe mo dúpẹ́ ẹ kú ìfẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa àwọn tá a jọ bẹ̀rẹ̀ láti January títí di December yìí gbogbo ẹ̀yin silent listener ni silent watcher ni gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ kọ́mẹ̀ntì tẹ́ ń láìkì tẹ́ ń bá wa ṣíà rẹ̀ yìí gbọ́dọ̀ dárúkọ ẹnìkankan torí gbogbo yín pátápátá náà lè ṣe ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ọba bá mi dúpẹ́ fún yín torí pé ìmọ̀ ẹnìkan kì í jọ béèyàn bá ń dá sọ̀rọ̀ tí ń dágbó tí ò rẹ́ni dá lóhùn yóò dàbí ajá lásán ni ṣùgbọ́n ẹ̀ ń dá wa lóhùn ẹ̀ ń wá ẹ̀ ń bá wa ṣe ẹ̀ kọ́mẹ̀tì ojú òní tìyín ilé yín ò ní bàjẹ́ àdáwọ́lé tí náà yóò yọrí sí rere o gbogbo ohun tẹ́ ń fẹ́ ọlọ́run ọba mi yóò bá mi ṣe fún yín gbogbo tí bàtà ti ń ta wálé ọlọ́run yóò bòròrò òtura síbẹ̀ ọdún eléyìí ọlọ́run ọba mi gbogbo ohun tá a rí nínú ẹ̀ tó ń dùn wá lọ́kàn ọdún tuntun ọlọ́run yọba yóò fi ṣe fún wa lágbára ṣe Èdùmàrè mú kí gbogbo wa o bí a kú ọdún a kú ìyèdún a kú palẹ̀mọ́ ọdún tuntun ọdún ayàbò fún wa o happy new year in advance fún gbogbo wa pátápátá níwòyí ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ a máa yin ṣe àwáyìn ọ́ tá a máa kéra wa kí happy new year lágbára ṣe Èdùmàrè ẹ ní dòkú èmi náà ní dòkú o nítorí wọn nítorí wàrajà lọ́wọ́ bàbá onípòsí ibi ò ní bá wa o lágbára ṣe ọlọ́run ọba èmi náà lọ lónìí wọn nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé omi wọn nílò lọ ọjà tó lọ tí ò dálé odò ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ nìmí ní ìmọ̀wẹ́ náà ní ìmọ̀ bá lágbára ṣe Èdùmàrè bí ò ní bá wa ẹ dákun ẹja aṣọdún jẹ́jẹ́ ẹ má jà báyàn jà ẹ dákun ẹja aṣọ gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọba yóò gbà fún wa ẹ má jà jàjẹ jù ẹ má jà màmú para tẹ́ bá ń mutí ẹ má wakọ̀ tẹ́ bá ń wakọ̀ ẹ má mutí o ohun gbogbo ìwọ̀ntúnwọ̀nsí ní kẹjá ṣe ẹ dákun títí ijọ́ mẹ́jọ tá fi pàdé lórí ètò yìí lágbára ṣe Èdùmàrè ibi ò ní bá wa o àníri ń gbé sọnù bí ò ṣe bí ọmọ títí ijọ́ mẹ́jọ tá tún fi pàdé ẹ dákun bẹ́ẹ̀ bá rí èṣù tọwọ́ kọ́nù tó fi gọ́gùn ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé wa kó wa gbogbo wa lágbára ti tóbi ọlọ́run títí ijọ́ mẹ́jọ tá pàdé ká pàdé ńlẹ̀ ká mọ́dọ̀ lódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dìgbà kan náà ó dàbọ̀. òdì gbajúmọ̀ ní bàbá mi kókó ọlá ọmọ ọba àìlá òdì ọlọ́rọ̀ ọmọ jẹ́yẹ mi kókó yá ìjàngbì lábà alẹ́ àrẹ̀kú nínú eléèkú. àjọ bí ewé o wẹ́ẹ̀ lẹ́yìn alákàmọ́ gbọ́rọ̀ ẹnu mi àdìsọ́ alákàmọ́ gbọ́rọ̀ ẹnu. Jerusalem, Jerusalem, land of glory, Jerusalem, holy land, and a visit to Jerusalem. Ìní àwọn tó ti wà ní àkọsílẹ̀ tí a sì ń jẹ́rìí rẹ̀ wípé òdodo ni. Àǹfààní ńlá ló ṣí sílẹ̀ fún ọ láti wọ̀lú Ísírẹ́lì. Ìrìnàjò ọlọ́jọ́ mẹ́wàá sí ìlú mímọ́ ní Jerusalem. Ìwọ náà rí fúnra rẹ̀ àwọn ibi tó ti rà nínú Bíbélì. Orí òkè Nebo ní àdójúkọ Jẹ́ríkò níbi tọ́lọ́run ti fi gbogbo ilẹ̀ lérí hàn Mósè. Deuteronomy chapter 34 verse 1 to 12. Àfonífojì Élà níbi tí Dáfídì ti ṣẹ́gun Gòláyátì. 1 Samuel chapter 17 verse 1 to 5. Òkun Gálílì níbi tí Jésù ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Luke chapter 4 verse 14 to 15. Kánà àti Gálílì níbi tí Jésù ti ṣiṣẹ́ ìyanu àkọ́kọ́ ó somi di wáìnì. Jòhánù oríkejì ẹsẹ̀ kìíní sí kẹwàá. Odò Jọ́dánì níbi tí Jòhánù onítẹ̀bọmi ti baptisi Jésù. Matthew chapter 3 verse 13. Ilé tí Jósẹ́fù àti Màríà ìyá Jésù gbé ní Násárẹ́tì. Matthew chapter 2 verse 23. Ìlú Jẹ́ríkò. Joshua chapter 6 verse 1 to 2. Òkun Pupa. Exodus chapter 14 verse 22. Ọgbà Gẹ́stímánì níbi tí Jésù ti ń gbàdúrà. Matthew chapter 26 verse 36. Sàárè Lásárù. Ibojì ọba Dáfídì ní Jerúsálẹ́mù. Ilé tí Jésù àtàwọn ọmọ ẹ̀yìn ti jó jalè Olúwa. Mark chapter 14 verse 15 to 18. Yàrá òkè níbi táwọn ọmọ ẹ̀yìn ti gbẹ̀mí mímọ́. Iṣẹ́ àpọ́sítélì chapter 2 verse 1 to 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùléṣẹ́ wa wà ní Alba Basin, South Auckland, London, E16 7QY. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà wa www.holytrinitypilgrimage.co.uk tàbí kẹ́gbẹ́ Captain Mother Athen sórí nọ́mbà yìí 078-721-37953 tàbí Pastor Elijah Kumuyi sórí nọ́mbà yìí 079-846-34898 tàbí kẹ́kàn sí wa
wà lórí email address wa info@holytrinitypilgrimage.co.uk. ìrìnàjò sílẹ̀ mímọ́ kì í ṣe ìrìnàjò lásán ṣùgbọ́n ká lọ kábọ̀ ká dẹni ọ̀tun. ìrìnàjò sí Jerusalem tọdún yìí. Jerusalem. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. Ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.